على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣìṣẹ́lá Mohammad sallallahu alayhi wa alihi wa sallam, àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa. Ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá bọ̀ nínú tírà àfáwà Sheikh Abdul Aziz bin Baz rahimahullah nípa kaifiyatu salati nabi sallallahu alayhi wa sallam, bí anabi ṣe máa ń kírun, bá anabi ṣe máa ń kírun. Ẹ ṣàlàyé fún wa nípa bó láṣẹ lọ sí ìforíkanlẹ̀. Safa 7 page 7 number 9. wọ́n ní yasjudu mukabbiran wadi'an rukbatayhi qabla yaday. bàbá ní yasjudu ay al-musalli yasjudu mukabbiran wadi'an rukbatayhi qabla yaday. wọ́n lẹ́ni tí ń kírun yóò lọ sí ìforíkanlẹ̀ mukabbiran lẹ́ni tí ó ṣe Allahu akbar wadi'an rukbatayhi qabla yaday, lẹ́ni tí ó ṣe kíni o, tí ó gbé orúnkún rẹ̀ méjèèjì lọ sílẹ̀ qabla yadayhi, síwájú ọwọ́ rẹ̀ méjèèjì. a rí wípé eléyìí tí bàbá sọ ní bíbá yìí, wọn ò sọ pé tó bá ṣe Allahu Akbar pé yóò gbé ọwọ́ sókè. ìyẹn túmọ̀ sí wípé béèyàn bá ń lọ sí ìforíkanlẹ̀ kò sí gbígbé ọwọ́ sókè níbẹ̀. Allahu Akbar ìyẹn ó máa lọ sí ibi ìforíkalẹ̀. torí pé nínú àwọn ọ̀nà eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ṣíṣe ànábì sallallahu alayhi wa sallam, ó náà ní wípé ààyè yìí ànábì kì í sábà gbọ́wọ́ sókè tó bá ń lọ sí sujud. ló jẹ́ kí bàbá ní yasjudu mukabbiran, yóò lọ forí kalẹ̀ ẹni tí ń kírun lẹ́ni tí ó kàn ṣe Allahu Akbar wadi'an rukbatayhi, yóò gbé orúnkún rẹ̀ méjèèjì ṣáájú qabla yaday, ẹsẹ̀ rẹ̀ méjèèjì. àwọn olùmẹ̀sìn tí wọ́n bá ń sọ̀rọ̀, tí wọ́n bá ti kẹ́fìn khilaf, ìyapẹ́ ẹnu láàrin àwọn àfáà lórí mas'ala kan, wọ́n á sọ lọ́nà tí wọ́n fi fu wá lára wípé èyí táwọn sọ yìí àwọn àfáà míì náà tún sọ bá mi. ìmọ̀ kí wọ́n ní ala asahhi qawlay al-ulama, èyí tá a wí níbàámu sí èyí tó lálàáfíà jùlọ nínú ọ̀rọ̀ méjì táwọn olùmẹ̀sìn sọ. ibi tá a ti kẹfín nínú ọ̀rọ̀ Sheikh bin Baz rahimahullah wípé ìtàwọn wí wọ́n ní idha tayassara dhalik, tó bá rọrùn fún yàn téèyàn bá ń lọ sí ìforíkanlẹ̀ kéèyàn ó gbé ẹsẹ̀ orúnkún ṣáájú ọwọ́, tó bá rọrùn bẹ́ẹ̀. ṣùgbọ́n fa in shaqqa alayhi, tí eléyìí bá lè fún yàn láti mú orúnkún lọ ṣáájú ọwọ́
qaddama yadayhi qabla rukbatayhi, a mú ọwọ́ ṣáájú kí orúnkún méjèèjì ó tó tẹ̀lé. ọ̀rọ̀ tí àfọwà Sheikh bin Baz rahimahullah tí wọ́n sọ yìí, wọ́n jẹ́ ká mọ̀ wípé bí ìgbà tí wọ́n agbóòrùn nínú ọ̀rọ̀ wọn wípé wọn ò wọ́wọ́ mọ́ èyí tí wọ́n sọ bó bá rọrùn kéèyàn mú orúnkún lọ, tó bá dẹ̀dẹ̀ ní wíkọ́ ọ̀rọ̀ yẹn lọ́rùn kéèyàn mú ọwọ́ lọ ṣáájú orúnkún. a ṣàlàyé fún wa wípé kìíní kejì méjèèjì tá a bá fẹ́ lọ ìforíkanlẹ̀ ká mọ́wọ́ lọ nígbà míì ó lè múnira lọ́wọ́, ká mú orúnkún lọ nígbà míì ó lè múnira lọ́wọ́. lápèjúwe ẹni tí aláboyún àti mú ọwọ́ lọ sílẹ̀ ó lè fẹ́ ṣòro, kọ́ra múrúnkún lọ́hun yóò rọrùn, nítorí wípé tó bá ní kó mọ́wọ́ lọ orúnkún àti ikùn, itan àti ikùn yóò fẹ́ ní lára, ṣùgbọ́n tó yẹ pọ́kànlá mú orúnkún lọ ni yóò rọ̀ lọ́rùn ṣáájú ọwọ́. ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ máa gbóòórùn tó pọ̀ nínú ọ̀rọ̀ wọn. èyí tí bàbá sọ yẹn ó lọ ń forí sọ maqsadun min maqasidi sharia, ọ̀kan nínú àsùnta ntí sharia Islam tó dúró lé lérí. kí sì ní nǹkan o, ma ja'ala Allahu alaykum fi din min haraj, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga o kò fi ìnira kàn yín nínú ẹ̀sìn rẹ̀. gbogbo téèyàn ń ṣe nínú ẹ̀sìn ọlọ́run ò gbèrò ìnira, innama yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. ọlọ́run ọba gbèrò ìdẹ̀kùn fún wa ní, kò gbèrò ìnira fún wa. innal amra idha daqa ittasa'a wa idha ittasa'a daqa. gbogbo tá a wá sọ ó kó sábẹ́ qaida al-mashaqqa tajlibu at-taysir. sòyìn túmọ̀ sí wípé pẹ̀lú bí àfọ́ àwa Sheikh Abdulaziz bin Baz rahimahullah bí wọ́n ṣe sọ wípé ọwọ́ ni ká kọ́kọ́ mú lọ ìforíkanlẹ̀, nǹkan méjì la gbọ́ inú ọ̀rọ̀ wọn yìí náà kó sínú ọ̀rọ̀. wọ́n jẹ́ ká mọ̀ pé tá a bá ń lọ sí ìforíkanlẹ̀ àìtúnṣe, tá a bá ṣe Allahu Akbar kò sí ìgbọ́wọ́sókè mbẹ̀. afa Muhammad kum wa mathil. afẹ́ lọ Allahu Akbar ó ti dìde, àwọn afẹ́ lọ sí ìforíkanlẹ̀, mọ́sí àbí tiẹ̀ lè tó mú. so pẹ̀lú tí wọ́n ń sọ yìí, kálò ti dìde sótìyé ó ń lọ sí ìforíkanlẹ̀, ó bá ti sọ Allahu Akbar ó máa lọ sí ilẹ̀ ní níbàámu sí ti bàbá tá à ń sọ wọ́n lé orúnkún, tó bá ti Allahu Akbar ò ní gbé ọwọ́ sókè, ó ti dìde rùkú, gbé láti rùkú kó lè yanjú. tó dìde láti rùkú bàbá nítọ́ bá wá ń lọ sùjúdù báwọn Allahu Akbar tó ṣe kò ní, wọn ò sọ pé ká gbọ́wọ́ sókè mbẹ̀, ọ wà mú orúnkún lọ ṣáájú ọwọ́ náà. tí bàbá ń sọ nìyẹn wípé in tayassara dhalik, tó bá rọ̀ ọ́ lọ́rùn. ṣùgbọ́n gbà mí ń bẹ ó lè má jóbìnrin kọjọ́kùnrin tọ́lọ̀ ń jogún ikùn, ọlọ́run fa ń kùn jura wa lọ. ọkùnrin míì ikùn ó ti délẹ̀ ṣáájú orúnkún gan,
ó lè má fẹ́ rọrùn àyàfi kó fi orúnkún lọ. Ẹlòmíín sì ń bẹ tó bá ní kó òun mú orúnkún lọ ìnira ni fún, torí pé gbì tó bá fi orúnkún sọ táìsì báyìí, torí pé bí ó ṣe lọ kò ní rárá lè lọ. Ẹ̀rí pé bá àfáàyàn ṣe ṣeun, ẹ̀rí bí wà tẹ́ pé flexibility wà ń bi, ó wà flexible láti ara máa lọ, kìí ṣe pé gbìrì. Ẹlòmíì lè má lè ṣe báwọn kọ́ra máa lọ báyẹn, tó bá ní kó lọ lè báwọn kó múrukún lọ yóò jẹ orúkún yẹn mọ́lẹ̀ gbì lójijì ni, ó lè má fẹ́ rọrùn fún. So ìdí nìyẹn tí bàbá fi sọ wípé in tayassara dhalik, tí mú orúnkún lọ tó bá rọrùn ká mú orúnkún lọ. Fa in shaqqa alayhi, ṣùgbọ́n tí mú orúnkún lọ yìí tó bá lọ nira, qaddama yadayhi qabla rukbatayhi, onítọ̀hún ó mú ọwọ́ méjèèjì lọ síwájú orúnkún. Mas'ala yìí àwọn àfáà wọn yàpọ̀ ẹnu lérí ẹ̀. Ó ń bẹnu àwọn olùmẹ̀ẹ̀sìn tí wọ́n ní èyí tó bá súnnà mú òun náà ní kí a mú ọwọ́ lọ ṣáájú orúnkún, yàtọ̀ sí eléyìí tí àfáà wa Sheikh Ibn Baz rahimahullah tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n gbogbo àwọn àfáà náà ni wọ́n dúró lérí wípé bí kan bá wá ṣòro ká ṣe kejì, bí kejì bá múnira lọ́wọ́ ká ṣe tàkọ́kọ́. Ṣùgbọ́n èwo ni áwòlá, àwọn àfáà yàpọ̀ ẹnu lérí ẹ̀. Ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ká mọ́wọ́ lọ ṣáájú orúnkún òun ló dájú. Ó sì bẹnu àwọn àfáà tí wọ́n sọ gẹ́gẹ́ bí àfáà wa Sheikh Ibn Baz wọ́n ṣe sọ yìí. Ànábì sallallahu alaihi wasallam, ànábì ò sì pé méjì. Bóòlù ànábì ṣe ń ṣe gan, sọ́wọ́ ní kọ́kọ́ mú lọ ní àbí ẹsẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó wá lórí eléyìí sunnatu qawliya ló wá púpọ̀ jù. Wọ́n ní ànábì sallallahu alayhi wa alihi wa sallam, ànábì ní idha sajada ahadukum fala yabruk kama yabrukul ba'ir. Wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam, ànábì ní tí ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ bá fẹ́ forí kanlẹ̀, ẹ má forí kanlẹ̀ o gẹ́gẹ́ bí ìgbà tí ràkúnmí fala yabruk, ẹ má lọ́ọ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ràkúnmí bá ń lọ́ọ̀lẹ̀. waliyada' yadayhi qabla rukbatayhi, pé kí ó nítọ̀hún kó yá mú ọwọ́ rẹ̀ ṣáájú orúnkún ẹ̀. Báyìí ló ṣe wá nù hadith àfáwà Abu Dawud. Bó tilẹ̀ jẹ́ pé riwaya hadith mi ń bẹ tó sọ wípé faliyada' rukbatayhi qabla yadayhi, pé kónítọ̀ ó yá tí orúnkún rẹ̀ ṣáájú ọwọ́ rẹ̀ méjèèjì. A ṣàlàyé fún wa pé àwọn àfọ́ onímọ̀ hadith wọ́n ní irtirab nínú àwọn àléébù matnu hadith ni. Sanad ó lè lálàáfíà, ṣùgbọ́n matnu ọ̀rọ̀ a lè rí àléébù ń bẹ. Lápòjúwe, ẹni tí a mọ̀ pé kìí parọ́ tó ipò dòdò ní ma ń sọ, àwa kò tí ọ̀rọ̀ rẹ̀ wípé lámarín ó sọ fún mi pé kí n sọ báyìí pé nínú tó wá ní ká sọ ń bá a ṣe sọ́hun, a rí wípé sósì dájú pé lè sọ báhùn. Àjíyàn pé kò sọ, ṣùgbọ́n ó súnmọ́ ó ṣe pé kọ́mọ́ sọ bí bó ṣe sọ yẹn. Ìyẹn náà ń pè ní ittirab. Hadith ńlá làáfíà, àmọ́ akẹ́fìn ittirab nínú hadith yẹn. Tá a bá sì ládìsí ò lálàáfíà, ọ̀nà méjì láti máa mọ̀ pé kò lálàáfíà. Ìmọ̀ kó ṣe wípé hadith yẹn àwọn tí wọ́n gbà wá nínú àwọn tí wọ́n gba hadith ń wá, a rí àléébù nínú àwọn tí wọ́n gbà wá, àbí a rí àléébù nínú ọ̀rọ̀ gangan, ọ̀rọ̀ tí wọ́n gbà wá gangan ara léébù ń bẹ, àbá ara léébù nínú
àwọn tí wọ́n gbà wá imma fil matni imma fi sanad aw fil matni. a fún alákòójúwe níjẹjọ nínú èdè Yorùbá wa kẹ́nìkan sọ wípé a kí àwọn ọ̀gá wa tí Ọlọ́run ọba ṣe wọ́n ní ẹni rere wọ́n sì ní oníwà tútù ẹnu pé ṣùgbọ́n èèyàn dáadáa ni wọ́n ọ̀rọ̀ ààfún nítumọ̀ tó pọ̀ ṣùgbọ́n o èèyàn dáadáa ni wọ́n a rò pé bóyá òun bẹ̀rù ní òjò ọ̀fẹ́ sọ tó tẹ̀lé ṣùgbọ́n òun àbí kó ṣe pé èèyàn dáadáa ni wọ́n tó sọ yẹn ó fi pòwe ní ìdákéjì ẹ̀ lọ gbà lérò torí pé tó bá ti ṣe ṣùgbọ́n òun in tó tẹ̀lé kò gbọdọ̀ jẹ́ positive ma ìyẹn ni qaida mutarada nínú èdè àbí kéèyàn sọ pé bó tilẹ̀ jẹ́ pé negative ló fẹ́ wà sọtẹ́nìkan bá wá sọ ọ̀rọ̀ ó wá ní bó tilẹ̀ jẹ́ pé tó wá jẹ́ pé positive ló tún tẹ̀lé ìdìtìrọ́ọ̀bù ti wà ń bí ọ̀rọ̀ nù lè kìí ṣe bọ́rọ̀ ni ó ṣe wá nìyẹn so làwọn afáwà fi sọ wípé ẹ má lọ sí ìforíkanlẹ̀ bíi ti ràkúnmí ẹ yá mú ọwọ́ yín ṣáájú ẹ yá mú ẹsẹ̀ yín orúnkún yín ṣáájú ọwọ́ àwọn afáwà ní àtàbáníká lọ ọ̀rọ̀ ràkúnmí báàbá tiẹ̀ lè rí nọ́ọ̀sù kan tó jẹ́ súnà fìlíyà pé báyìí lànàbí ṣe ràkúnmí gbajúmọ̀ lọ́dọ̀ lárúbáwá kọjá kílábàámọ̀ lè sọ̀rọ̀ ń pa ràkúnmí lànàbí fi ṣe tẹ̀síbíhù yẹn ànàbí ṣe àfiwé in tó ṣe wípé yóò jẹ́ kọ́rọ̀ ó tètè yé lọ́dọ̀ lárúbáwá ràkúnmí kódà lárúbáwá mi gan ohun gan ti di ràkúnmí bí kò sí tí ó mà nípa ràkúnmí so àwa ní ìdíkà padà lọ sínú àwọn tí wọ́n jẹ́ lárúbáwá tí wọ́n mọ̀ nípa ràkúnmí kí ni tá a fẹ́ fi mọ̀ nípa rẹ̀ à ń sábà máa ń lo poetic source láti ṣe ìthbátu alhaqaiq imma haqaiq tarikhiyya aw ghayri dhalik ash-shi'r eléyìí kò sí khilafu bẹ́ẹ̀ bá wọnú Ibn Kathir ó lọ kankún ẹbá ń tó àyà kan lọ ó lè jẹ́ pé baytu shi'r kan lẹ́ẹ̀fì tú kẹ́lìmà kan ìtumọ̀ kẹ́lìmà yóò báwọn lárúbáwá bí wọ́n ṣe ń pèrè lápòjúwe tó súnmọ́ ẹnìkan sọ̀rọ̀ ọ lọ ó ní ìgbà tí mo wọlé tí mo kàn án lórí àga mo bí níbèrè àkọ́kọ́ ó ti rí mo bí níbèrè ẹlẹ́ẹ̀kejì ó tún ti rí ẹni ẹ wá dákẹ́ wọ́n wá béèrè lọ́wọ́ èèyàn wípé a gbọ́ wípé mo kàn án mo bá nulé ó jókòó lórí àga èwo ló ti rí kí ló ń jẹ́ ó ti rí èèyàn wà pé bó o ní ó ṣe yí ọ òun rò pé Yorùbá nìyẹn èdè bí èdè Haúsá àbí èdè tápà ní ọ̀jẹ̀ àyàn ni pé ìjìnlẹ̀ èdè Yorùbá ni ọgbọ́n tí Yorùbá sọ ni Yorùbá ní àdàbà ń pèdè bíi pé ẹyẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ títìrí ló ń tìrí àkọ́kọ́ nǹkan méjìlá ṣe ithbat akọ́jọ́ ọmọ wípé ìpìlẹ̀ gbólóhùn yẹn Yorùbá ni kì í ṣe Yorùbá eré Yorùbá àpìlẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ ká mọ̀ túmọ̀ wípé àdàbà àtẹyẹlé wọ́n jọra wọn abẹ́ẹ̀kọ́ àdàbà ń tiẹ̀ òun ègbélé ẹni tí ègbélé ti ń rìn káàkiri ìmọ̀ fẹ́ sọ pé òun lajú ju ẹni tó jókòó nulẹ̀ lọ sẹ́yìn pé òun ó ti rí ní tó pọ̀ tó ló fi jẹ́ pé nínú tashbih tá a bá ń fi nǹkan wé nǹkan tá a fi ń gbé òwe kalẹ̀ ìtumọ̀ tí máa pọ̀ ó máa wà nù ẹ̀ tá a bá ní àdàbà òun pèdè bíi pé ẹyẹlé ò gbọ́ wọ́n jọjọra wọn bákan náà ṣe kọ́dà ẹyẹlé míì kì í funfun bí àdàbà náà ni ó ṣe rí ṣùgbọ́n àdàbà ń tiẹ̀ òun ò gbélé àìgbélé rẹ̀ yẹn á fẹ́ fún nítumọ̀ pé yọ́ọ́ mọ̀ wo ẹyẹlé pé
òun ríta ju ẹyẹlé lọ. ẹni tó bá sì ríta ju yàn lọ yóò fẹ́ máa ṣèṣe bí ẹni wípé òun gbọ́n ju yàn lọ. so àdàbọ̀ wà máa ṣèṣe bẹ́ẹ̀ ṣẹyẹlé yóò máa fi ràn yóò máa tọ́ ń jà, ṣùgbọ́n ẹyẹlé ò dákẹ́ ń tiẹ̀. tó bá sọ̀rọ̀ ẹyẹlé ó ti rí. ìtumọ̀ kéèyàn ó ti rí kéèyàn mọ ní téèyàn fẹ́ sọ, ṣùgbọ́n kéèyàn dákẹ́ kéèyàn má sọ̀rọ̀. bóyá àsìkò ọ̀rọ̀ ò tí ì tó, àbí tí èèyàn bá fèsì ó lè bí nǹkan míì téèyàn fẹ́ kó fẹ́, ìdí ń jẹ́ pé èèyàn ti rí nu. so èèyàn ti rí lórí àìmọ̀kan. ẹni tó ti rí ó mọ tó fẹ́ wí, ṣùgbọ́n ó ti rí kò sọ̀rọ̀, ó dákẹ́ nítorí pé kò fẹ́ kí nǹkan yẹn ó bí wàhálà lẹ̀. so lẹ́ẹ̀fìrí nínú Yorùbá náà wípé tí wàhálà bá ṣẹlẹ̀ àdàbọ̀ sálọ, ẹyẹlé ní ń gbélé ń tiẹ̀, òun ò níbi tó wọ́n lọ, ilé ní ń gbé. so ìdí nìyẹn tẹ́yẹlé fi ń tiri ní tiẹ̀ pétọ́ bí igi bá dáńsìn ìwọ́ fò, ṣùgbọ́n èmi ilé lè mú gbé. so láti bẹ̀ yẹn èyí tá a mú wá àwọn àdàbà ń pèdè bí ẹyẹlé ò gbọ́, èyí ò náà á sílù rẹ̀ pátápátá bíi poetic source òun láti lọ fi mú ìtumọ̀ nǹkan pè ní kéèyàn ó ti rí ìgbà láti lọ mú wa. so yẹn túmọ̀ sí pé nígbà míì a máa ń rí ìdí bí ó ṣe yẹ kí nǹkan ó rí, a máa ń rí fi múlẹ̀ látara àwọn àbíyàtúnṣe. a fún alákòójúwe náà níjẹjọ wípé a fẹ́ mọ̀ ní nǹkan bí 78 kí ni value 1000 naira nígbà náà sísìn alìmọ́ tètè mọ́. ṣùgbọ́n tí yẹn bá rántí bẹ́ẹ̀tù ṣírí Yorùbá Haruna Solah tó ń sọ wípé bóbìnrin bá dáa bó bá tún níwà òun lè fi 1000 òun lè fi fẹ́. bóbìnrin bá sì dáa bí ò bá níwà bó bá gba kọ́bọ̀ kan àbọ̀ òun ò lè ṣe kí ni òun ò lè fẹ́. obìnrin tó dáa tó níwà èyí ló lè fi fẹ́ 1000. ẹja wá wò ní sí kéèyàn ní obìnrin tó dáa tó níwà mo lè fi 1000 fi àwọn nǹkan lọ́kọ̀ lù ọ́ yóò fi ra súùtì ni àbí kí ni ó fi 1000 kí ni ó fi ṣe. bet ẹni tó sọ̀rọ̀ yẹn ti lọ, ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ ńgbà yẹn ló fi sọ̀rọ̀. so àwa lè lò yẹn láti lè fi establish value 1000 naira nígbà yẹn sásìkò tàwa. so nínú àwọn ọ̀nà tá a fi ń ṣe ithbatul haqa'iq ọ̀kan ní true àwọn àbíyàtò ṣe. àwọn àfáà wọ́n wá wò wípé bóò ni ràkúnmí tánàbí ní ká mọ́ lọ ọlẹ̀ bí ti ràkúnmí, bóò ni ràkúnmí bóò ló ṣe máa ń lọ ọlẹ̀, ìyẹn ni ká lọ mọ̀. tá a bá ti mọ bí ràkúnmí ṣe máa ń lọ ọlẹ̀ opposite ẹ̀ ọ̀nà sọ́wọ́ ní máa ń mú lọ ọlẹ̀ ní àbòrún kan. ìyẹn a wà fi ilẹ̀ fáwọn tí wọ́n mọ̀ ń pa ràkúnmí. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àbúyàtò ṣe èrè òmúrò kọ́ yìí sí èyí tó fi ròyìn ràkúnmí òun ló pọ̀ jù mẹ́. àwọn ṣùárà nínú ẹ̀ onífàlámà tàmọ́tọ̀ bisolbihi wa ardafa àjázán wà náà bikalikali. bó ṣe ròyìn ràkúnmí ń bẹ̀rùn ó ròyìn rẹ̀ ní ròyìn wípé orúnkún ní ràkúnmí ló máa ń mú lọlẹ̀ ṣáájú ọwọ́. ní táwọn yẹn bá sì sọ ń pa ràkúnmí bó ṣe rí náà nítorí pé àwọn gan ti di ràkúnmí, wọ́n mọ̀ nípa ràkúnmí púpọ̀. so idan láàfin lè wá mọ̀ wípé àṣé bí ràkúnmí ṣe máa ń lọlẹ̀ orúnkún ní ràkúnmí máa ń mú lọlẹ̀ kó tó ṣe kí ni o kí ọwọ́ tó tẹ̀lé. ló jẹ́ kí ràkúnmí bá fẹ́ wálẹ̀ tó bá kọ́ wálẹ̀ pì báyìí orúnkún ni ó sọ mọ́lẹ̀ yóò lọ sẹ́yìn báyìí ni ó tó ẹsẹ̀ wá gbé igbá àyà lọ́wájú kọ́wọ́ kó tó balance ńlẹ̀.
èyí ó jẹ́ kó yé wa wípé orúnkún ni ràkúnmí máa ń mú lọ sílẹ̀. hadith tí a fọwọ́ Sheikh Al-Albani rahimahullah tó wá mú wáyìí òun wá yanjú ẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ máa lọ sílẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ràkúnmí bá ń lọ sílẹ̀ o tẹ́ bá forí kanlẹ̀ ẹ máa mú ọwọ́ yín ṣáájú orúnkún yín. ẹgbà wá tí a fọwọ́ Sheikh Al-Albani mú wá òun lálàáfíà ju ẹgbàwé yìí tó sọ wípé ẹ̀yà máa lọ ẹ máa gbé ẹsẹ̀ yín ṣáájú orúnkún yín ṣáájú ọwọ́ yín, ìyẹn ti ní ìtìrọ̀. èyí tó lálàáfíà òun lèyí tó sọ wípé ẹ̀yà máa gbé ọwọ́ yín ṣáájú orúnkún yín. so idan láì ní wakana yakul anabi sallallahu alaihi wasallam anabi tí ẹ tún sọ nínú ẹgbàá wa mi wípé innal yadayn tasjudan, ọwọ́ méjèèjì àwọn náà máa forí kanlẹ̀ gẹ́gẹ́ bí wájú orí ṣe ń forí kanlẹ̀ kama yasjudul wajh. ànábì ní ọwọ́ méjèèjì yìí àwọn náà ń forí kanlẹ̀ gẹ́gẹ́ bí ọwọ́ ṣe ń forí kanlẹ̀. fa idha wada ahadukum wajha falyad'a yadayhi wa idha rafa'a falyarfa'huma. òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó ní tí ojú yín bá ti ń lọ lẹ̀ báyìí ẹ̀yà àjíkọwọ́ yín náà kó náà tẹ̀lé. tí ẹ bá sì ti gbé orí ńlẹ̀ ẹ gbé ọwọ́ yín náà lẹ̀. tòyẹn túmọ̀ sí wípé bí orí ṣe ń lọ forí kalẹ̀ kódà ọwọ́ gan yóò ṣáájú iwájú kó tó ṣe kíni kó tó kalẹ̀. èyí tó lálàáfíà tó súnmọ́ súnà púpọ̀ jù òun náà ni kí a mú ọwọ́ lọ ṣáájú orúnkún. nínú àwọn ọ̀rọ̀ méjì tó wá wáhùn ó tẹ̀sùnwọ̀n ó sì súnmọ́ súnà jùlọ kí a mú ọwọ́ méjèèjì tá a bá fẹ́ lọ forí kanlẹ̀ kó ṣáájú orúnkún. àwọn náà wàá sọ bí Sheikh Bin Baz ṣe sọ pé in tayassara dhalik tó bá rọrùn fún yàn ẹ̀rì pa àfi sọ̀rọ̀ aláboyún àbí ẹni tọ́lọ̀ ní oníkùn. àfún alápòjúwe wípé ó ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé wọ́n sanra tẹ́ pé sísanra wọn ò lè mú ọwọ́ lọ ìforíkanlẹ̀ ṣáájú orúnkún ní ó rọrùn. ìyún máa rọrùn fún àwọn tó bá sanra kán múrúnkún lọ. àfáà kan mi fẹ́ dárúkọ rẹ̀ lárúbáwá ní ọ̀nbàdàn ó lára díẹ̀ báyìí téèyàn bá ń wò tó bá fẹ́ lọ sí sùjúdù orúnkún yóò kọ́kọ́ dúró bá téèyàn bá ní kọ́ mọ́ kúnlẹ̀ òun ná bó ti gbọ́dọ̀ kọ́kọ́ dúró nìyẹn tí kùn yóò firi kó tó lẹ̀sẹ̀ wá lọ forí kalẹ̀. so látara àdí eléyìí gbogbo ẹ̀ náà àti kìíní kejì bina'an lórí àtàmọ́kùnú minal ìtìyàní bihi kó rọ̀yàn lọ́rùn láti lè rí ṣe. mustaqbilan bi asabi'i rijlayhi wa yadayhi alqibla. bàbá ní tí a bá forí kalẹ̀ àwọn ọmọ níka ẹsẹ̀ wa àti àwọn ọwọ́ wa ó gbúdọ̀ dojúkọ kíbla ni. a ṣàlàyé fún wa pé àwọn míì tán bá fẹ́ ṣe sujud báyìí ni ó ṣe ṣe bí ó ṣe ṣe lélẹ̀ ọwọ́ yìí ó kọjú síra wọn báyìí Allahu akbar bí ó ṣe ṣe ni ara bí ó ṣe ṣe lélẹ̀ kíbla tá a dojúkọ bí ọwọ́ ó dojúkọ kíbla yẹn ni kì í ṣe báyìí ẹlòmíì máa ń forí kalẹ̀ báyìí ẹlòmíì ó sì yọ ọ́gà kúkú báyìí Allahu akbar ara ọwọ́ òun àní ìyá báyìí á pàdé yóò kọjú sí kíbla tá a fẹ́ dojúkọ kì í ṣe báyìí lórí pé kò sára tí àwọn èèyàn sábà dá ẹlòmíì ó fẹ́ ṣe níṣe pé òun fẹ́ kí ó fẹ́ ṣe súnà kí abíyá mọ́ papọ̀ mọ́ ara lóòótọ́ ni ṣùgbọ́n bí ó ṣe padà wá ṣe ibi tọ́wọ́ rẹ̀ ó padà lọ já sí nìyí bí ìtọ̀pọ̀lọ́ bí ó ṣe ṣe lélẹ̀ so ara bó ṣe gbọ́dọ̀ rẹ̀ lélẹ̀. bákan náà àwọn ọmọ níka ẹsẹ̀ lẹ́yìn a gbọ́dọ̀ dojú ẹ̀ bolẹ̀ tí ó dojú kọ
kíbílà náà kì í ṣe pé á dà lílẹ̀. Ta ló lè ṣàpèjúwe dídà lílẹ̀ rẹ̀ tí ó da àwọn ọmọ níkan lílẹ̀ lẹ́yìn tí ó wà jókòó lé so ní sùjúdù ni ẹlòmíì lè sùjúdù kó so àwọn ẹlòmíì kó gbẹ́sẹ̀ lérí ara wọn báyìí kó ṣe báyìí kó gbẹ́sẹ̀ lérí ara wọn kó forí kanlẹ̀ àbí ẹlòmíì ó ká sókè ẹlòmíì máa ń dára báyìí ṣùgbọ́n ẹlòmíì ń bẹ tẹ́sẹ̀ ń dùn àwọn èèyàn kan ń bẹ tá bá ṣe sùjúdù sáfù ẹ̀yìn wọn gbọ́dọ̀ parẹ́ torí pé yóò na ẹsẹ̀ kan yóò na gbọ́ ọtí ìrú àwọn èèyàn báyìí rí ẹsẹ̀ ní ń dùn òun o torí pé tó o bá ní dandan kó ṣe bó ṣe ń wí yẹn kò lè rọrùn fún un tó ti yé eyín ẹsẹ̀ ní ń dùn àbí ẹni tó yẹ pé ó fẹsẹ̀ kọ orí ọmọ àtàǹpàkò rẹ̀ òun tó bá ní kó ń dà délẹ̀ yóò mọ̀ sí yéyéyé ní ìforíkalẹ̀ ní ìlà ọlọ́run fara ni wá ṣùgbọ́n tí gbogbo nǹkan bá rí bó ṣe yẹ kó rí kéèyàn ó dojú ẹlòmíín wá ń bẹ tó bá fẹ́ ṣe sùjúd àtàǹpàkò nìkan ní ọ̀kanlẹ̀ àwọn ọmọ ń dín àwọn ti sún sókè bọ́lọ̀ ń ṣe ẹsẹ̀ tiẹ̀ ẹlòmíín àtàǹpàkò nìkan ló lè kanlẹ̀ àwọn ìka tó kù nínú ẹsẹ̀ rẹ̀ kò ní kanlẹ̀ torí pé àwọn yẹn ó sún sókè bọ́lọ̀ ń ṣe dá ní ẹ̀kọ́ sí láìfín bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo wọn náà dọ́gba wọn ló dáa ká jẹ́ kí gbogbo wọn ó kanlẹ̀ wọ́n sì dojúkọ kíbla wàyàkùn wà dọ́ọ̀mọ́n asọ́ọ̀bì ayàdé yìí èyí yà báyìí èyí ó pàdé èyí yà báyìí èyí ó pàdé báyìí ni so ìdí nìyí tó fi jẹ́ wípé àfọwà Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a làwọn fi sọ wípé àníṣẹ́ tí èèyàn bá gbódìdè láti rùkú kó dáwọ́lẹ̀ ní kó má ṣe báyìí torí pé àwọn òfẹ́ rí ibì kan nínú ọ̀run tí náà sọ bí hálù tọwọ́ wà tí ò sọ bàtà tún wà ń sùjúdù gbọ́wọ́ òtún ṣe rí ẹ̀rí sọ tá a bá tún gbódìdè tá a jókòó ibi tọwọ́ òtún wà ẹ̀rí tún sọ tá a bá tún sàtáyá ibi tọ́wọ́ kan wà kejì bá ṣe tún sí ọwọ́ òun ẹ̀rí tún sọ ó sì wá jẹ́ wípé ẹ̀rí ò wá ní sọ tá a bá wá gbórí dìde láti rùkú nígbàtẹ́rí ò ti sọ́hun kọwọ́ padà sáàyè náà níbo la yẹ tẹ́lẹ̀ ibi náà ní kodò torí pé kìí sáàyè ẹ̀rí sáàyè ẹnu báyìí ńkọ́ ààyè ẹ̀ nìyí nígbàtí náà sùn kankan ò ti wáyé lórí èyàn kó padà sáàyè ẹ̀ mọ̀nà so qawlu wọn yìí lahu hadduhu min al-quwwa rahimahullah rahmatan wasi'a dọ́ọ̀mọ̀n asọ́ọ̀bì àyàdéyí èyàn ó tún pa ọmọ níkan èyàn pa wọ́n pọ̀ báyìí tíyàn bá wà ní ìforíkalẹ̀ wàyàkúnù afọ́wà Sheikh Al-Albani rahimahullah wọ́n wá mú ọ̀rọ̀ kan wá nígbà táwọn ń ṣàlàyé abala yìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n kọ tírà nípa bánabi ṣe ń kírun wọn èyí sábà mú èyàn wá ṣùgbọ́n gbà tí bàbá ti mú wá wọ́n sì mú wá pẹ̀lú ẹ̀rí pé tá a bá tún wá wà ní foríkanlẹ̀ ohun ẹsẹ̀ yẹn wọ́n ní ká má yà gàtàgàtà ká papọ̀ ká pa ẹsẹ̀ ń pọ̀ lẹ́yìn báyìí ká má yà wọ́n bẹ̀rù àwọn àfáà tí wọ́n ní ọ̀rọ̀ wáyé lórí kẹsẹ̀ sá dúró bá ṣe kó dúró ṣùgbọ́n Sheikh Al-Albani rahimahullah wọ́n ní ká pa ẹsẹ̀ ń pọ̀ lẹ́yìn wọ́n sì mẹ́rin wá fún so idan pẹ̀lú mímẹ́rin wá fún ó dáa nínú àwọn súnà bá a ṣe kírun náà ni tá a bá ti forí kanlẹ̀ wọn ká pa ẹsẹ̀ yẹn pọ̀ ní ẹ̀yìn ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní pípapọ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pípapọ̀ yẹn kò ní jẹ́ aráyè ya ẹsẹ̀ òun ìtàn ọ̀fẹ́ papọ̀ mọ́ ara aláyè hal ìyẹn náà ń bẹ lórí khilaf láàrin àwọn olùmẹ̀sìn wàyàkúnù ala àádọ́ ìsábà bá a bá fẹ́ forí kanlẹ̀ orígun méje là ń fi àbọ̀ eríkè méje òun là máa ń fi kanlẹ̀ alìjẹ́bù àtúmọ̀ alìhánf wájú orí àti mú méjèèjì máa papọ̀ ni kìí ṣe bí ẹlòmíì àárín ibi tí ó fi àtàrí báyìí ní ó fi kanlẹ̀ yóò wá sí gbogbo mú yóò sì sókè wàlìyàdẹ́yìn ọwọ́ méjèèjì náà ó forí kanlẹ̀ rukbatẹ́yìn orúnkún méjèèjì ó forí kanlẹ̀
bùtúnì àsọ́bí ìrìjìlẹ́yìn inú àwọn ọmọ níka ẹsẹ̀ wa méjèèjì yóò kalẹ̀ wa yaqul èyàn wà sọ pé subhana rabbiyal a'la ní forí kalẹ̀ dẹ́yìn sọ ní subhana rabbiyal a'la wa yukarriru dhalika thalathan aw akthar èyàn sọ bẹ́ẹ̀ fún odidi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ wa yustahabu an yaqula ma'a dhalik ó ń bẹ nínú súnnà téèyàn bá tún lè máa sọ nígbà téèyàn sọ yùn tán kéèyàn ó tún fi kún àwọn ọ̀rọ̀ tí ó ń bọ̀ yìí subhanaka allahumma rabbana wa bihamdik téèyàn kó subhana rabbiyal a'la subhanaka allahumma rabbana wa bihamdik allahumma ighfirli wa yukthiru min ad-du'a wọn ló dá tàbá wà ní foríkalẹ̀ kápọ̀ ládùá li qawli nabi sallallahu alayhi wa sallam nítorí ọ̀rọ̀ tó ṣe ọlọ́run ọba sọ wípé fa'amma ar-ruku' fa'azzimu fi rabb òjíṣẹ́ ọlọ́run ní tẹ́ bá wà ní rúkú ẹgbẹ́ ọlọ́run ọba tóbi lọ́pọ̀lọpọ̀ subhana rabbiyal azim wa amma as-sujud ṣùgbọ́n tẹ́ bá ti dé foríkalẹ̀ fajtahidu fi du'a ẹ jẹ́ ká du'a yín ó pọ̀ ẹ gbìyànjú láti bẹ̀lọ́n ní foríkalẹ̀ torí pé faqamnun an yustajaba lakum pé ó súnmọ́ ìfọwọ́gbáyà ń bẹ fún àdúrà tàbá ṣe ní sujud bọ́lọ̀n ó gbà anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ wa qawluhu sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó jíṣẹ́ ọlọ́run tó sọ náà ni pé aqrabu ma yakunu al-abdu min rabbih wa huwa sajid àsìkò tí ẹrúsìn ọlọ́run tó súnmọ́ ọlọ́run ọba rẹ̀ púpọ̀ jù òun náà nígbà tó wà ní ìforíkalẹ̀ torí pé inú èṣù gan máa bàjẹ́ kéèyàn bá foríkalẹ̀ ìbànújẹ́ máa bà kí ló dé tí ìbànújẹ́ fi máa ń bà ní pé yóò wò pé in tó wọ́n ní kóhun ó ṣe tóhun ò ṣe tóhun fi sórí ibú ń lẹ́yìn ṣe tẹ́ ẹ̀dọ́ lórí rẹ̀ ìbànújẹ́ ńlá ní máa ń jẹ́ fún ṣètọ́ ìdíyẹ tó bá ṣe pọ̀ fẹ́ foríkalẹ̀ báyìí yóò pọn kúrò yúrò yìí sí ọlẹ́nu òjíṣẹ́ ọlọ́run bá ní fún akthiru du'a ẹ jẹ́ ká du'a yín ó pọ̀ tẹ́ bá wà ní kíni ní foríkalẹ̀ rawahuma muslim fi sahihi afa muslim náà gba hadisi wa nínú tírà sahih wọn wa yas'alu rabbahu lahu wa li ghayrihi min al-muslimin tẹ́ bá wà ní foríkalẹ̀ yìí ẹni tó ń kírun yóò tọrọ fúnra rẹ̀ wa li ghayrihi àti fáwọn míì nínú mùsùlùmí ẹ̀kọ́ àdúrà ṣíṣe òun náà ni pé kọ́kọ́ ṣàdúrà fúnra rẹ̀ ó wá tún ṣe fún àwọn èèyàn rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn ọlọ́run foríjìn wa tún bá wa foríjìn ṣe ẹ̀kọ́ àdúrà nìyẹn tí yàn bá ti ń ṣàdúrà pé ọlọ́run ṣàánú mi bá ń ṣàánú àwọn alágbájá náà bá ń ṣàánú wọn ẹ̀kọ́ àdúrà nìyẹn ṣùgbọ́n ó gbé láti ta kó tó darí ẹ̀ padà sílé kò sí tó burú bẹ̀ náà ṣùgbọ́n náà àwọn àdáàbò ẹ̀kọ́ nílànà súnà ó ṣàdúrà fúnra rẹ̀ ó wá ṣàdúrà fún àwọn èèyàn so níforíkalẹ̀ wa yas'alu rabba lahu yóò tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ fúnra rẹ̀ náà wa li ghayrihi minal muslimin yóò tún ṣàdúrà fáwọn míì nínú àwọn mùsùlùmí kí ni tí ó tọrọ min khayrayi dunya wal akhirah yóò tọrọ orí ayé ni o orí alkiyama ni o èyàn a máa tọrọ méjèèjì kò sí láì fún bẹ nítorí ká sọ eléyìí òun náà ni wípé àwọn èèyàn máa ń sọ wípé àwọn alùsùnà wọn èyí ṣàdúà afẹ́kájẹ́ ó di mímọ̀ fún wa wípé kò sí ẹni tó pọ̀ ládùúà tó àwọn àfọ́nsùnà akálàṣe àdúà tí wọ́n ti lẹ́jẹ̀ wọ́n ó ti lásìkò ó sì ti nílànà ni wọ́n máa ń pọ̀ ládùúà púpọ̀ ó ń súnà ló bá fẹ́ jáde ńlé ó ní àtìkárù tí ó ṣe tó bá fẹ́ wọlé ó léyìí tí ó ṣe bó fẹ́ jẹun ó léyìí tí ó ṣe bó fẹ́ mumi ó léyìí tí ó ṣe ìdí nìyí tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo nǹkan tẹ́yìn bá ń ṣe pátá ṣètọ́nù máa fẹ́ bá yín kópa ń bẹ̀ gbogbo tẹ́yìn bá ń ṣe pátápátá ṣètọ́nù ó fẹ́ kópa pé òun náà bá ń dá sí bá a bá fẹ́ jẹun a ṣe àdúrà
bá a bá ra aṣọ tuntun tá a fẹ́ wọ̀ á ṣe àdúrà gbogbo tá à ń ṣe pátá là máa bẹ̀ lọ. nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ nínú àwọn mọ́sálásí tí èyí ṣe mọ́sálásí súnà òun náà ní lẹ́yìn ìrun kọ̀ọ̀kan àdúrà gbọ́dọ̀ máa wáyé tábà ti sálámà tán sálámà alaikum alaikum sálámà azàfúlà méjì méjì alhamdulillah láyáyálá wàjámù rasulullah látàsáàsì mo ronú sí wàjámù rasulullah mo sáwàwàwà nígbàtà sí bẹ̀rẹ̀ lè kí ó mọ́sálásí kẹjú mo ti ń pín mọ́ wá mú ìwé láyátàsáàsù kí ni ọ jẹ́ o kí ni asùnù kẹ́lí mọ̀ ń wo láyátàsáàsù sáàsù mo lọ wo níbi tí mo sá dára mi láàmú kúkú mi gẹ́ẹ̀tì ẹ̀ máa tún pé àdáhùn Rasulullah láyátàsáàsù àdáhùn Rasulullah láyátàsáàsù kí ni ṣe lárúbáwá náà ní eléyìí ní àbí kí ni mo wá rí wípé kì í ṣe àyà Kùránì kì í ṣàdíìsì gan mọ́díù ni ash'atha aghbar sha'atha kí nǹkan ó fọ́nká la yatasha'athu fa orin ni ẹsẹ̀ orin ni ló tún dàdú àwọn tẹ́ bá sì ẹ̀dá ẹ̀ ti ṣe wàjámù ẹ̀ ti ṣe wàjámù kọ́dà bákan ní ó sọ̀rọ̀ látẹ̀yìn àti ṣe wàjámù o ọ̀yà wàjámù ọdún láyátà méje méje ayátà sáàsù wàjámù so èyí ò lè ààrí náà tí wá sí èyí tán ọlọ́pàá kúrò sí ẹlọ́n fi kúnyà náàbì pé súnà náàbì bí akẹ́kọ̀ọ́ àwọn bàbá wa tí wọ́n mọ́ wá ọlọ́pàá yìí náà tí ẹ̀ náà fún wa àwọn èèyàn ti mọ lébẹ́ẹ̀lì sóra kọ̀ọ̀kan tó ń fi lé arísìkì ìsáájá lọ tó bá lọ afẹ́ fún aládùn àpọ̀ ọlọ́run bá bá àwọn bàbá aláṣẹ ìtàn bá ti àdá ọ̀nà ìrọ̀rọ̀ àfáàfá wọ́n èbí tàbá tí àdá lè ó ti ní gbogbo àwọn nǹkan yẹn bàbá mi ń bẹ kọ̀mọ́rún kí o tẹ́ bá ní ọ̀sán àdúrà báyìí bí wọ́n ṣe ń tó yẹn yóò tó gbogbo àwọn bàbá wa gíní kàbá wọn nílé orí òkè yóò tó gbogbo ẹ̀ nítorí wípé ìyẹn ti gba súnà ó ti gbà lọ́wọ́ wọn ìyẹn ni wọ́n mọ̀ bọ́ bá wá kírun àkàrà ní ọlá sí tí ìlà rírí ó kọ́dà àwọn ìsàdúrà lẹ́yìn ẹ̀yìn ìsàdúrà ni a máa ń sàdúrà ibi tá a máa ń fàdúrà ti wá sí ló yàtọ̀ sí tí ìyẹn Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé àṣítà bá ń bẹ ní forí kalẹ̀ ẹ wá wo alkhairu kullu alkhairi fi ittiba gbogbo tí ń jẹ́ orí níbi kéyìn ó ṣe súnà ìbẹ̀lẹ̀ wa gbogbo tí ń jẹ́ orí pátápátá níbi súnà lọ́wọ́ ẹ̀yẹ ti bìkan kíyèsí ajókòó ní mọ́lá sínsìn akírun tán ẹ̀ka bá dádùn alẹ́ ẹ̀tọ́ jẹ́ mọ̀mù tọ́ ọlọ́kùn sí ọlọ́run kún yà náà báyìí kún ànábì ẹnìkan mú wá tọ́ àwọn àbáwà láti wọ́n mú owó 5 naira wá ọlọ́run gbogbo sí ẹ̀wọ̀n ọlọ́mọdé odókòrò wọ́n sí lọ wọ́n mọ̀ bọ̀ wọ́n bá fi sọ̀rọ̀ sọ wọn ọlọ́kan ńlá ilé ìlà rẹ̀ ìwọ́ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ láti wọ́n sì gbádùn àforí ẹ̀ kọjá tó wọ̀ bá mówó wá àwọn àbáwà ilẹ̀ aṣọ wá èmi wà láàrin ilẹ̀ aṣọ àti láti wọn ò ní dákọ̀ tiẹ̀ o nítorí wípé ìwọ̀ mówó wá wọ́n lè ṣàdúrà fún gbogbo àwọn ẹ̀ta wọn ní ṣe tí ẹ̀ nítorí pé wọ́n mọ̀ wá káwá ní wọ́n ṣe àdúrà fún ó lè jẹ́ pàdúrà tí ń bẹ lẹ́mìí tí ẹ gan ó yàtọ̀ sí ẹni tí wọ́n sọ yẹn so ìdí ìdó jẹ́ pé gbà tó oníkálukú bá ṣe tiẹ̀ ní sùjúùdù oníkálukú lọ mọ ní tí ń fẹ́ sùjúùdù sì ni kò ní ìdí ọ̀sánwó fún yẹn ẹ wà pé èwo ló wá lóore jù nínú èyí tó ṣe wípé o gbúdọ̀ sanwó sí kan tó fún ọ ládùá adẹ̀ tó fi gbogbo ẹnu ṣàlàyé fún wa wípé àdúà tí wọ́n bá ti ń béèrè pé ká sanwó lé lérí kan tó ṣàdúà yẹn kìí ṣàdúà tọ́lọ́run gbà ẹ jẹ́ ká lọ mọ̀ yẹn á fún ọlọ́dúà ṣùgbọ́n kọ́kọ́ lọ bí 5,000 wá là torí wípé ẹni yẹn hunaka alwasila walgaya algaya oníkéyàn ó ṣàdúrà fọmọ yéèyàn mùsùlùmí wàsílà tẹnìyàn bá fún fídọ̀ tó fún ní nǹkan
ṣùgbọ́n idha ja'ala ad-du'a wasila li akhadhi al-mali minka la yu'tabaru ibada ní ẹsẹ̀ jọsìn gẹ́gẹ́ bí àfáwà Abdul Muhsin al-Abbad hafizahullah gẹ́gẹ́ bá yẹ sàlàyé gbogbo ìjọsìn tó bá ti lè jẹ́ wípé owó ni gáyà nǹkan tó jẹ́ nǹkan ìjọsìn tó bá ti lè jẹ́ pé owó ni afọkànsùn ìjọsìn yẹn á ṣe kówó lè jáde kìí ṣe ìjọsìn lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n èèyàn lè ìjọsìn lè jẹ́ gáyà kọ́ wá bí owó gáyà èèyàn ni pé mo fẹ́ sin lọ́hùn kówó wá jáde látara rẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ṣèdí ìjọ fi jẹ́ wípé a ṣàdúrà fún ọ ṣe ti dáwò ìlú ẹ̀dẹ́ síbẹ̀ bí ta ṣe rí ìsìn náà bí 5,000 láfíìsì pé àkíní gbogbo yẹn tẹ́pẹ́ kó láti ṣàdúrà yẹn 25,000 lábújá lọ́sẹ̀ tó kọjá àbá àṣálẹ́ èló lágbà ń bẹ̀ 50,000 sọgbọ́ so ọjẹ́ ìwọ tó bá kó 15,000 kalẹ̀ báyìí alẹ́ ṣàdúrà àmọ́ tá a bẹ́ ṣe fún ọ òun náà bá máa tú gbogbo ara kò sówó ìyá alágbájá ṣe ìwà lówó lọ́wọ́ lérí pé wọ́n ṣàdúrà fún ọ là àdùáhù ìbàdà àdúà ìbàdà èèyàn ò lè sọ kọ́ wá sọ àdúà di wàsílà láti lè rí gáyà owó là hádàlá ẹ̀dùs mọ̀mùnà mọ̀dùmùn kò lẹ́tọ̀ so ló fi jẹ́ pé aláwọ̀lágbọ́njẹ́ aláwọ̀lágbọ́njẹ́ tó wọ̀ bá ti jáde àdúrà yẹn ò ní pẹ́ parí táwọn bá ti ń fowó lẹ̀ táwọn fowó lẹ̀ ẹgbẹ́sẹ̀ ìjú márùn-ún náà pè tẹ́lẹ̀ ó lè di ìṣẹ́jú mẹ́wàá ó lè di 20 ó lè di 30 minutes so gbogbo àwọn nǹkan yẹn ẹ̀jẹ̀ á kíyèsí táwọn dhuruf àwọn circumstances tó bá ń bí àwọn ìṣesí kan ká máa sọ wípé circumstances ló bí eléyìí o kì í ṣèpìlẹ̀ torí pé bá a sọ náà àwọn tí ń bọ̀ lẹ́yìn ó padà sọ so kò sí kì í ṣèpìlẹ̀ mo fẹ́ ṣàdúrà fún ọ yá fún mi lówó là kì í ṣèpìlẹ̀ kò sí ẹ̀rí kankan fún lálàbẹ́ fídọ̀ àyàfi tó o bá fẹ́nu fídọ̀ ó ṣàdúrà fún ọ gẹ́gẹ́ bí hákù mùsùlùmí sí mùsùlùmí ọwọ́ afẹ́nu fídọ̀ ìpè ẹgbà tó bá wù ẹni ó lè gbà ó sì lè lóun ọgbà tàwàrú àná ó lè má gbà ṣèdí nìyí tó fi jẹ́ wípé àwọn àfáà sìn wọn ò dàbí àwọn àfáà náà àwọn àfáà náà àwọn nǹkan tí wọ́n ń ṣe tó bá jẹ́ nǹkan ìjọsìn wọ́n máa ń ran kan ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lérí ẹ̀ wọ́n ìran kan ẹ̀san lọ́dọ̀ ẹnikẹ́ni bọ́lọ̀ ń bá wá fún wọn náfílà lérí ẹ̀ wọ́n gbà ṣùgbọ́n tí ò bá sì wá àwọn òbíkítà torí tọ́lọ́ náà fi ṣe ìdí ìyẹn tán fi sọ pé àwọn yẹn ashaddu ala shaytan àwọn lágbára lérí shaytan àbọ̀ alápòjúwe àfọwọ́ Imam Ahmad bin Hanbal rahimahullah rahmatan wasi'a Imam Ahmad bin Hanbal aṣọ wọn kà lọ nígbà tó ń kẹ́kọ̀ọ́ àwọn tó ń jẹ́ ń kẹ́kọ̀ọ́ wọn ò bá rí Imam Ahmad bin Hanbal wọn ò rí lè kéw wọn wá Imam Ahmad bin Hanbal lọlé ìgbà tí wọ́n kàlẹ̀kùn ẹ̀ wọ́n wá ń dá wọn lóhùn òun wà nílé àṣẹ kò sí àbúrò rẹ̀ ni ní kò sí kankan wọ́n jí aṣọ ọ̀hún ká lọ ní aṣọ kan náà sì ní òun ò sì lè rí owó jáde subhanallah Imam Ahmad bin Hanbal Imam ahli sunnah wal jamaa aṣọ kan náà lórí wọ́n sì jíjí ká lọ wọ́n wá ní tẹ́gbẹ́ tẹ̀yìn òní àkó àmà aṣọ wá fún ọ onírà olóhùn ọgbà sọ ẹ jẹ́ kóhun ṣe kí ni o òun mọ̀ nípa kíkọ nǹkan torí pé nígbà yẹn béèyàn bá fẹ́ lọ ra tíà níbi tí wọ́n ti ń ta tíà wọn ò lè fún ọ́n tíà yẹn kó o mú lọ ó lè jẹ́ pé ẹyọ kan tí ń bẹ gbogbo ìlú náà ni àwọn kan ó ti wá jókòó níbi ṣọ́ọ̀pù yẹn àwọn nasah làwọn yẹn wọ́n máa mọ bí wọ́n ṣe báyàn kọ nǹkan kò bá tó odidi fọ́lùmù 3 pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n sọjọ́ tó wà gbà fún wọn kọ tí kò sì ní yàtọ̀ síra wọn báyìí tí wọ́n kọ tó bá ti wá ara tíra wọn ó fún àwọn tí wọ́n ń kọ àwọn yẹn ni wọ́n kọ wọn ni wọ́n gba kọ́pì tiẹ̀ wọ́n dá
original ìpìlẹ̀ wọn ó dá padà sí maktaba yọ wà bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn so àwọn yẹn tí wọ́n mọ nǹkan kọ yẹn àwọn kà jókòó síwájú ṣọ́ọ̀bù ni ya bí wà pé èmi bí photocopy táwọn ń ṣe ní ọwọ́ ni wọ́n fi kọ́ Imam Ahmad bin Hanbal ó wá mọ̀ nípa nǹkan yìí púpọ̀ ọlọ́run fún lẹ́bùn kó mọ nǹkan kọ Imam Ahmad bin Hanbal wà ní tẹ́ ẹ bá rẹ̀ ń tó fẹ́ kọ tí ẹ lọ bá ń gbaṣẹ́ ń wá kí n kọ́ owó tí mo bá rí ń bẹ̀ ẹ wá fi ra sọ ìgbà yẹn màá tó jáde ìgbà yẹn ni Imam Ahmad bin Hanbal ló tó jáde bọ́ta wọ́n fẹ́ fún lásán olóhùn gbà owó oògùn ara òun ni wọ́n fi ra sọ́run ara wọn so lẹ́ni náà gbogbo àfáà ní àwọn àfáà wa Imam Ahmad bin Hanbal sáwà ṣe bí tiẹ̀ so ìdí tó fi jẹ́ pé Ahmad bin Hanbal rahimahullah alìjànú ó kó sẹ́nìkan la wọ́n wá ní kí Imam Ahmad bin Hanbal kó wá ṣàdúrà kálìjànú ó jáde Imam Ahmad bin Hanbal kò ráyè lọ ọ wá ní ẹyọ bàtà àwọn yìí ẹ mú lọ kẹfì ná àlìjànú ó jáde pẹ̀lú ògo Ọlọ́run nígbà débẹ̀ wọn ò tí ì fi bàtà nẹni tálìjànú ti ń parọ́ pé ẹ̀dá òun ó jáde nítorí wípé Ahmad bin Hanbal àárín òun àtọ́lọ́hun gún nínú tí sì máa sún èèyàn mọ́lọ́hun púpọ̀ tí èèyàn bá já àfà kéèyàn ó lásàjẹ níbi ọ̀rọ̀ in tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn bákan náà kéèyàn ó lásàjẹ nípa ọ̀rọ̀ obìnrin ọlọ́run máa fi nǹkan yẹn ṣe rọ́fù darajatil ulama ọlọ́run máa fi ṣe àgbéga ipò ẹni tó bá jẹ́ onímímẹ́sì lẹ́yìn ìgbà tí bá ń lo ìmọ̀ rẹ̀ sójú ọ̀nà ọlọ́run kó lásàjẹ nípa tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ẹnìkan lọ bá Nabi sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́run kí ni mo lè máa ṣe tọ́lọ́run fi nífẹ̀ẹ́ mi kí ni mo sì lè máa ṣe táwọn èèyàn ní òfin máa fẹ́ràn mi Ànábì ní izhad fi dunya yuhibbuka Allah wazhad fi ma inda nas yuhibbuka nas má ṣe para hàn sí tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn in tí ń bẹ nílé ayé má jẹ́ ẹni tí ó ní ọ̀kánjúà nípa àlámọ̀rí ayé ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà wazhad fi ma inda nas in tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn má máa kojú bọ ní táwọn èèyàn ní àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ẹlòmí ń bẹ tó bá rí nǹkan kan lọ́wọ́ rẹ̀ báyìí gbogbo ọ̀nà tó fi fún ní nǹkan yẹn ní ọ̀sán àmàsán pé ẹ̀wọ̀nlẹ̀ aago yìí da àwọn àfáà náà yẹ káwọn náà mọ lórí eléyìí ọlọ́run ti gbàdúrà ẹ̀yin lè bu akẹ́ tó rà mí bẹ́ẹ̀ bá bu ọ̀rọ̀ yóò fi máa pọ̀ sí náà ni yóò sàn ráhùn ọdọ ẹgbà tẹ́ni yóò fi ní ẹ̀sà ẹgbà níjọ́ míì tọ́ bá wá dúró tán ní ta lọ́wọ́ àlẹ́nu lẹ́kùn àfáà lágbájá ẹ̀wẹ́ ní mi ò sí lè jáde yóò tún dé ní sí ìjọ ọmọ aago tá a gbé nu yóò tún gbé lọ ìyẹn làwọn míì ń ṣe ẹ bá wá rí wọn lóde wọn ni aago ọwọ́ mi 20,000 ìbọn bẹ̀bẹ̀ lọ tọrọ ẹ̀gbá lọ́wọ́ ẹnìkan náà so wá kàdà ṣerú èyí ni ọmọ ṣe wá sí lọ́dọ̀ ẹni tí ń tọrọ orú nǹkan lọ́wọ́ ẹ̀ ẹni ọwà gbọ́ wá sí ẹ̀ àfá àti mọ ibi tí wá sí yín ó parí sí ẹ̀dá dóńbẹ̀ náà 5,000 rí ẹ wá máa lọ torí wọ́n ti mọ̀ pé ibi tí wá sí wọn padà forí sọ ibi ẹ̀mú kan wá náà ìyún kó bá wa púpọ̀ nílẹ̀ Yorùbá tí wá sí bó ti wulẹ̀ kó dùn tó ibi tí ó parí sí òun náà nígbà fún àlọ́wọ́ kò sí àtọ̀ ń bẹ̀ àtọ̀ ń bára ó ń bára mi ẹ̀rì yóò máa dárin kéwú yóò mú àyá Kùránì wá at the end of the day tọ owó náà ní ńlọ́bẹ̀ tọrọ tó kò sí àtọ̀ láàrin ó ń bára àti rú àwọn èèyàn bẹ́ẹ̀ Imam Ahmad ibn Hanbal rahimahullah ọlọ́wọ́n bá fún láwọn karomat pẹ̀lú bó ṣe súnmọ́ lọ́wọ́n bá sí nínú tó sì fi súnmọ́ lọ́wọ́n òun náà ni alùwárọ̀ ó lásàjẹ́ ó gbà tító pẹ̀lú tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ṣe fún arákùnrin kan lọ bá Imam Ahmad ibn Hanbal ó ní rẹ̀ Ahmad ibn Hanbal ó ní ìyá mi kanat ummi muq'ada ìyá mi àìsàn ti dágúnlẹ̀ fún nǹkan tó ti fẹ́ tó bí 20 ọdún kò lè jáde bọ́ta tí mo bá ń ka ọ̀rọ̀ yẹn mo mọ̀ rẹ̀ sáìsàn lè dáyàn gúnlẹ̀ fún 20 ọdún mo wá gbọ́ kísọ̀ bàbá ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan wọ́n sọ fún mi pé bàbá rẹ̀ ń bẹ lórí àárẹ̀ láti bí 40 years lórí bẹ́ẹ̀dì kò dìde
lórí bẹ́ẹ̀dì náà ló ní tọ́mọ jáde yunifásitì, lórí bẹ́ẹ̀dì náà lọ́mọ àwọn ọmọ ti lọ ilé ọkọ, kò dìde lórí bẹ́ẹ̀dì, lórí bẹ́ẹ̀dì náà lọ́wọ́, lórí bẹ́ẹ̀dì náà ní kí n control gbogbo business ẹ̀ fún 40 years kó tó kú. So yẹn túmọ̀ sí wípé ẹni tó lọ bá Imam Mohammad bin Hanbal tó ní ìyá òun bí 20 ọdún ó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn kò lè dìde, bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ fún ìyá òun lálàáfíà. Imam Ahmad bin Hanbal rahimahullah oni nanu ahaqqu bi du'a'i min ummik. Imam Ahmad bin Hanbal so ra wa ta wa ba to wa báyìí àwa gan ní ìdí àdúà ju ye lọ. Ọ̀rọ̀ yìí ba ènìyàn nu jẹ́ pé àwọn tá tún wá bá tán lẹ́ni Ọlọ́hun àwọn lè wò ṣetán àti bẹ lọ́hùn. Barakun yẹn ṣe bọ́ta ni bàtàràkùnrin yẹn bọ́ta kọ̀pẹ́ lẹ́nìkan náà jẹ́ lọ́dọ̀ Imam Ahmad bin Hanbal wà ní kí ló dé tójú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ ó ṣàlàyé fún arákùnrin yìí wá sọ fún pé bó o ṣe jáde tán ló ti bẹ̀ lọ fún ìyá rẹ̀. àwa rí mú jáde ń bẹ̀ wípé Imam Ahmad bin Hanbal kò fẹ́ ṣe níṣe kẹ́ni ó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kódà tẹ̀bára ìgbà yẹn lẹ́nu ní ọ̀wà kí ìhàlẹ̀ bólẹ̀ kó bá lè máa rò pé bóyá dùá tó sí òun ló jẹ́ kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀. Imam Ahmad fẹ́ kó máa lọ àwa gan nídìí àdúrà bó ṣe jáde tán Ahmad bin Hanbal ṣàdúrà. arákùnrin yẹn ni pé ìgbà tó wọ́n fi délé ìyá àwọn rẹ̀ pàdé òun ni ẹ̀ tí ò lè dìde olóòní bó olóòrùn kàn sáré pé ara òun dìde òun sì dìde òun wá ní kó máa tọpa rẹ̀ bọ̀ níbi tó bá lọ olóòrùn pàdé ìyá àwọn níta ẹ̀rìn jáde oníbẹ̀ àti lè wá rí lọ dúpẹ́ lọ́dọ̀ Ahmad bin Hanbal ó ṣòro torí pé kò sọ fún ọ pé ó ṣàdúrà fún ìyá rẹ̀ ẹ̀rọ báwọn yẹn ṣe ń pa iṣẹ́ dáadáa wọn ṣe ń pa mọ́. So látara àdí eléyìí òun láàfin lè mọ̀ wípé karomat ọlọ́run máa ń ṣe fáwọn àfa tó dúró déédéé ọlọ́run máa ń ṣe fún wọn karomat lẹ́ẹ̀fì máa gbọ́ nínú àwọn bàbá wa tó ṣáájú náà ọba kan nìkan lọ àfa kan ọba kan nìkan lọ gbé wá pé òun fẹ́ fi bọ̀gún àwa ń kọ́ mọ́ ń kí ó ní ẹ sọ fún kábíyèsí ṣé ó sì lè gbà wá lálejò ọ̀nà ẹ̀rín ká lọ gbé wá ọ̀dà à ń bọ̀ nígbà tá a fà ń bọ̀ ìjì bá bẹ̀rẹ̀ ìjì fẹ́ wó gbogbo ààfin ẹ sọ fún àbá kan mọ́ wa mọ́ àgélódé à ń bọ̀ kò sí pípadà kankan ẹ mọ̀ retí wa àní ẹ sọ pé kán padà kábíyèsí gẹ́lá wọn yọjú sí wọn àìrọ̀ àwà gbogbo páànù ni atẹ́gùn tí ó ti yọ tán so hada karamatun min karamat ṣùgbọ́n lèmi sórí bẹ́ẹ̀ ma nítorí wípé ẹlòmíì tí èyí sáàfà àárín òun àtọ́ lóun gan gún ju ẹlòmíì ti pẹ̀lẹ̀ láfa lọ so látara di eléyìí bíbẹ lọ́hùn lẹ̀kùn ọlọ́hùn ó sílẹ̀ fẹ̀nìkẹ́ni ká dún ní mọ́ ìbẹ̀ lọ́hùn ká jẹ́ kí n tá a máa kìbẹ̀nu kó mọ́ ká jìnà sí haram aklul halal wa tarkul haram gbígbà àdúrà ìyẹ́ méjì lónìí ìyẹ́ alákọ̀ọ́kọ́ kéèyàn ó máa gbìyàn pẹ́pẹ́ ní téèyàn ó kì bọnu téèyàn ó fi raṣọ sọ́rùn téèyàn ó fi gbọ́ bùkátà lórí ọmọ èèyàn kéèyàn jẹ́ kó jẹ́ ọ̀nà halal nǹkan tó má kó má jẹ́ lọ́nà haram ọ̀nà kan nìyẹn má jẹ́ gùnmáyà ẹlẹ́ẹ̀kejì gbogbo ń tọ́jú haram kéèyàn ó jìnà sí ìmọ̀ jẹ́ ká dùn èèyàn ó gbà gẹ́gẹ́ bó ṣe wà nù hadith wa dhakara rajul yutilu safar ọkùnrin tí ó ti rìnrìn àjò wa malbasu haram wa mashrabu haram wa ghudhiya bil haram fa anna yustajabu ní tí ń jẹ haram ní tí bí wọ́n sọ́run haram ní tí ń gbọ́ bùkátà haram anábìnrin bó làdúrà rẹ̀ ṣe fẹ́ gbà so látara àdílé yìí kájẹni tí ó máa bẹ̀ lọ ká sì máa ṣèṣe di sìn ọlọ́run máa ń fún àwọn àfáà tó dúró dé ní karamat tó bá fẹ́ mọ̀ pé wọ́n ní karama lọ́dọ̀ ọlọ́run ṣàbòsí sí wọn ó rí wípé man aada li waliyan faqad aadhantuhu bil harb wa fi riwaya man ahana li waliyan faqad barazani bil muharaba man
ahánàlì wàlíyà nínú rìwáyà mi pé ẹnikẹ́ni tó bá fojú rí náà tó yẹ̀yẹ́ ẹni tó já ìwé mi ọlọ́run onítọ̀hún ti fọwọ́ ta ẹ̀mí ọlọ́run láyà pé ó yá jájà ó ti kan òun lóró ẹni tó bá dárú bẹ́ẹ̀ wò so ìdí nìyí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ ṣọ́ra tó o bá ní kò sí kàrámà ìwọ ṣàbòsí fẹ́ àfáà tó dúró dédé tí o bá sọ nǹkan kan ìbínú ọlọ́run ọ̀sẹ̀ ìbínú èyí wọn lágbára gan kọ́dà ẹlòmíì àtúnkùnran ẹbí ẹ̀ tí ìbínú ọlọ́run bá yẹn bá dé abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá kó má bínú sí wa àwọn àpèjúwe pọ̀ nínú tàn àwọn míì ọlọ́run bínú sí wọn tìrántìrán nítorí pé wọ́n ṣàbòsí fáwọn ẹni ọlọ́run bínú sí wọn dáadáa kankan ò jáde lọ́dọ̀ wọn mọ́ ẹ wo tàwọn ànábì ọlọ́run á bínú sí àwọn odidi ìran yọ kọ́dà ilẹ̀ yẹn bẹ́ẹ̀ gbìn nǹkan síbẹ̀ kò lè dá mọ́ níbi tí ìbínú ọlọ́run bá dé so wá kàdà so bẹ́ẹ̀ náà ni àwọn tó bá jẹ́ àyọ ọlọ́run wọ́n lè má lò ó lọ́wọ́ wọ́n lè má mọ̀ àwọn láwùjọ wọ́n lè má nípò kọ́dà ó lè má kọ́lé ó lè má lọ́kọ̀ ẹni ẹ̀kọ́ lè má mọ̀ so má kéèyàn sọ̀rọ̀ so látara àdé eléyìí ká jẹ́ kí àárín wa àtọ́lọ́hun subhanahu wa ta'ala ká jẹ́ ká àárín wa àtọ́lọ́hun kó dáa ó wá dáa púpọ̀ nínú àwọn ààyè téèyàn fi ń bẹ lọ́hun nígbà tá a bá wà ní ìforíkalẹ̀ sawa'an kanati salatu fardan aw nafla yálà ìrun tá ń kí ó jẹ́ ìrun ọ̀ranyàn ní àbí ìrun náfìlà ìgbàláyé wà fún akábẹ́ lọ́hun a lè bẹ lọ́hun pẹ̀lú èdè wa lókùrú gbà tó ṣe wípé qawlun qalbi náà ni láàfin máa sọ kìí ṣe pé a máa lánà yà lè bẹ lọ́hun ṣùgbọ́n èyí tó dáa jù nínú àwọn àdúrà òun làwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ṣe a ṣàlàyé fún wa wípé kò sí ẹni tó kún ládùúrà ṣíṣe tó tó ànábì sallallahu alaihi wasallam láàbí ṣe wá lójú kòkòrò pé ẹ jẹ́ ká gbìyànjú ká lọ máa ka àwọn àdúrà tánàbí máa ń ṣe bí èèyàn bá ka àdúrà tánàbí máa ń ṣe èyí ó rí pé kò sí bó o ṣe pé lọ́pọlọ tó àdúrà rẹ̀ ò lè kún tó bá wọn ànábì máa ń tọrọ ìṣọ́ ọlọ́run níbi nǹkan mẹ́rin kan jàmáà bọ́lọ́run bá ti sọ̀yàn bí nǹkan mẹ́rin àbí èèyàn gbà ànábì ní Allahumma inni a'udhu bika min jahdi al-bala wa darki ash-shaqa wa su'i al-qada wa shamatati al-a'da kò tún sí dókùnmọ́ ànábì ní èrè ọlọ́run inni a'udhu bika min jahdi al-bala ọlọ́run ṣọ́ mi níbi àgbàgbà gíìrì àdánwò ìdààmú táwọn èèyàn ó rí yẹn pé bó lọ́rọ̀ lágbájá ṣe wá dà báyìí ṣe àpò ti dójú ẹ̀mí pé kò dé yẹ kọ́rọ̀ rẹ̀ rí báyìí kì í ṣe ibi tó yẹ kó parí ọ̀rọ̀ rẹ̀ sí rẹ̀ ànábì ní Allahumma inni a'udhu min jahdi al-bala ọlọ́run ní ànábì ní ìrẹ̀ ọlọ́run sọ mi ń bẹ̀ èyí ò nìkan ìtumọ̀ tó kó sínú kì í ṣe kékeré ẹlòmíì ẹ padà rí kí ló ṣe yín òun náà kò ń ṣe òun ẹ sì kìíní gbogbo hospital ló ń ti lọ mo rí nǹkan kan bó lọ́rọ̀ yìí ṣe wá dàbà ẹ̀ ọlọ́run kò sọ wá bẹ́ẹ̀ so in tí àdúrà ń kó sínú ó pọ̀ lóòótọ́ pé tèmi àti ẹ bá ń ṣàdúrà gan a lè má lè ṣe débẹ̀ o wọ̀dẹ́rìkì ṣọ̀kọ́ ànábì ní èrè ọlọ́run bórí ibú bá ń lọ wájú má jẹ́ ń bá bí sì ń bọ̀ lẹ́yìn má jẹ́ ò bá mi rẹ̀ àṣàkọ́ orí ibú àṣàkọ́ ìdààmú ìfòòró ọlọ́mọ fòòró yàn ọlọ́mọ dà wàhálà ẹni tí wọ́n ránṣẹ́ sí pé ìyàwó rẹ̀ wọ́n bẹ̀ lọ́sítù wọ́n rọ̀bí lọ́wọ́ dókítà ní ká sọ fún ọ pé wọ́n sì ṣe abẹ ní o ṣe abẹ táwọn ó sì ṣe yìí 50-50 ní o obìnrin yẹn lè bá lọ àbí kọ́ mọ́ lọ ọ̀kan ní méjèèjì wọ́n lè lò ní òsàn wọ́n ní àkọ́kọ́ àwọn ò tí ì lè kọ́sàtì ọkọ̀ tọ́jú 200,000 kọ́kọ́ wà lẹ́nu láàárọ̀ ọjọ́ òun 20 naira lọ́wọ́ lọ́wọ́ bó ṣe pé ọmọ rẹ̀ kan pé lágbájá sáré lọ́dọ̀ bàbá lágbájá pé nǹkan ti ṣẹlẹ̀ o ìgbà tó ní wọ́n bá tún dé bàbá lágbájá dà pé kí ló dé ọ̀kadà mà tún gbọ́ mà ọmọ èwo ọmọ tẹ́ ẹni pé níbo lọ́wọ́ àwọn ti rọ́ọ̀ṣẹ̀ lọ hospital àtà dáríkì ṣàkọ́ èwo lọ́kọ́ fẹ́ rò nínú méjèèjì gbogbo ẹwà máa lé àwọn báwọn yóò mọ̀ gbọ́n gbogbo ọgbọ́n rẹ̀ ó mọ̀ dẹ̀gọ̀ pé tẹ́ bá tún ṣe báyìí kọ́
ẹ̀kíníkà ẹ̀ sí lọ ṣe business ẹ̀kíníkà wọn oko tún jóná owó tẹ́ tún lọ yá wọ́n tún ní wọ́n lẹ́nìkan sọ̀nà sí láìláì ìmọ̀ ìṣẹ̀lẹ̀ báwọn ọlọ́mọ fòrò wa gbogbo ọgbọ́n yẹn yóò máa dẹ̀gọ́ ni ọ̀rẹ́ mi kan àmọ́ à ń ṣe wá sí bí mo ṣe wá sọ̀rọ̀ yẹn tán àwa padà wọnú rúùmù nígbà tá a wà ní Ahmadu Bello University musa rí pé ojú rẹ̀ kóró lọ́wọ́ mo ní kí ló dé oníṣẹ́ mo rí wá sí ta ṣe yẹn ó lóun gbà pé alágbára lọ́lọ́ ó ní bàbá òun nílùú àwọn pé kéèyàn ọkọ̀ ta ọkọ̀ láyé nílùú àwọn bàbá àwọn lọ́kọ̀ ta ọkọ̀ àwọn píjọ́ọ̀tì tuntun tí èsì tó kún bọ̀ bàbá òun owó wà ó ní bàbá òun wá pé àwọn láwọn kéré gbà yẹn láwọn pé owó tó wà yìí òun fẹ́ fi dé nǹkan mọ́lẹ̀ nítorí ẹ̀yin ọmọ lọ́jọ́ iwájú kówó yìí kó má lọ láti Èkó wọ́n máa kó píjọ́ọ̀tì wà ní bàbá àwọn ti ní kíní bẹ́ẹ̀ kò sí wọn kó wá tí gbogbo ọ́n níbi tí wọ́n ti ń ta ọkọ̀ ilé epo gbogbo ẹ̀ pọ̀ lọ rẹ́rẹ́ wọ́n ní sí mo mọ̀ pé láàrin ọdún kan péré kò tọ́dún kan gbogbo ẹ̀ tán gbogbo ẹ̀ kò sí kan tó ṣẹ́kù ó ní ilé epo iná lọ kọ́kọ́ sẹ́ nílé epo gbogbo ilé epo yẹn ó jóná tí nǹkan kan ṣẹ́kù ó lẹ́yìn ìgbà yẹn bàbá òun wọ́n sá ń ta ọkọ̀ nígbà tó yá lójú wípé wàhálà kan bá ṣẹlẹ̀ nígbà bá tún fa wàhálà yẹn ó di kéèsì gbogbo à ń tọkọ̀ wọ́n bá yẹ tọkọ̀ orí kéèsì yẹn láàrin ọdún kan nìyẹn ló tún já sí bàbá àwọn tún kówó wọ́n tún lọ ra màálù tó pọ̀ bàbá àkọ́kọ́ bá ń sin màálù ọlọ́run lọ́mọ táwọn màálù jẹ gbogbo wọn bá tún kú ó ní nísìnyí báyìí bóun ṣe wà ń sògùn òun tún máa fowó ránṣẹ́ sí bàbá òun máa fowó ránṣẹ́ sí pé oko etílé ní bàbá òun dáǹtì ó lóun wá wò pé ọlọ́run má dà yàrá ó ní mo ṣe sọ̀rọ̀ yẹn ó lóun rò mú lọ pé láàrin káàdìdú káyà ọlọ́run lè sọ̀yàn dèèyàn ńlá nìsín kí lè tó sún sí bẹ́ẹ̀ yẹn sì kó gbogbo ayé ìkéyàn kó jọ láàrin kí lè tó sún níbi tó kù sí ó lè padà di tálákà tí ò ní ní kankan mọ́ so lóbi jẹ́ pé àgbọ́dọ̀ máa bẹ̀ lọ a professor renowned professor tí gbogbo ayé mà tán máa ń pè dá sọ̀rọ̀ tí ò bá tí ì débì kan ọ̀rọ̀ tí ì ṣe sọ sẹ́yìn pé láàrin káàdìdú káyà ó lè gbàgbé gbogbo tó mọ̀ ó ṣẹlẹ̀ sí professor kan bẹ́ẹ̀ ó ní accident ọkọ̀ kan forí sọ igi nǹkan kan ò sọ́kọ̀ òun kàn forí gbá nǹkan bó ṣe forí gbá nǹkan àti bẹ́ẹ̀ ni òṣèlú máa ti sọ kátàkátà ní sọ ọ gbàgbé gbogbo tó mà ẹ wòye ọdún tó fi kẹ́kọ̀ọ́ ṣèdí yìí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa bẹ̀ lọ́hùn kò síjà kíní dòdò ẹwà ló níní ó lè tán láàrin káàdì káyà sí téèyàn ó rí ọ téèyàn ní dọ̀gbọ̀n ipò kan ló níní owó kan ló níní ọmọ ló bí ní àti rí bẹ́ẹ̀ ìyá kan wọn lọ́mọ rẹ̀ ṣaláìsí wọ́n wá nítọ̀ òun ò nílé yọjú bẹ́ẹ̀ ká má gbọmọ yẹn wálé o kán sí síbi tó wà pé ṣùgbọ́n àwọn àbúrò rẹ̀ táwọn náà ti dàgbà méjì káwọn lọ sojú káwọn wà níbẹ̀ káwọn mọ ibi tí wọ́n sin sí ìgbà àwọn yẹn náà ń bọ̀ àwọn méjì ti ní accident àwọn méjì tó kú ọmọ mẹ́ta tó sì bí náà nìyẹn ó sì ti darúgbó kí ni ṣé yóò fọlọ́pàá mọ́ lọ́nà tó agbọ́dọ̀ máa bẹ̀ lọ́hùn àdúrà tánàbí ṣe yìí ó kó ogbó kí nìyẹn sínú a'udhu bika min jahdil bala wa darki shaqa wa su'il qada òun là kọ́ọ̀lẹ̀ bú ọlọ́mọdé ó kò lè alẹ́ rí àwọn ènìyàn ó ṣe kọjá lásìkò àsìkò tó kọjá ni wáyà power line bá já ó ṣe jẹ́gbà tó ń kọjá ni wáyà ń já ọjà lè lórí su'ul qada wa shamatatil a'da ànábì oní ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run gbogbo ń tọ́tọ̀ òfin máa rẹ́rìn mi ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí tí ọmọ ní àṣọ fún haramu kí ni jẹ́ bẹ́ẹ̀ haram láàyè ọlọ́mọ yẹ̀yẹ̀ wa àwọn èèyàn kan bẹ tí wọ́n kó sásùbù yẹn kí wọ́n lè rí ìtàn fẹ́ sọ yẹn kan lè rí sọ kádẹ́wò kan sásẹ̀lẹ̀ ìbẹ́ lẹ́yìn lóògùn ni
haram ẹ wá àbẹ́ wà nísìn ọlọ́run bá kó ṣàánú wa ẹ wo àdúrà tánàbí jẹ́mọ́ sádọ́ ń kún àbí òkú bá ní káwọ́ ṣe fúnra wa sáà lè ṣe tó kún tó bá wọn so ìdí nìyí tó fi jẹ́ wípé ẹja lọ wá mọ̀ nípa àdúrà súnà àwọn àkànbẹ àdúrà kan bẹ àbá fún aládùn aláwọ̀ kàrá láìlá kàrá aláhàwọ̀lá kàrá kúlúwà aláwọ̀ kàrá kúlúwà aláwọ̀ kàndú aláwọ̀ sàmọ́dù kàndú aláwọ̀ àdìrí kàndú ṣé sádùá lè ní kí ni túmọ̀ kàndú àfáà wa ni máa ṣe àdúrà yẹn tó bá múra sí tó ń ṣe tó bá lè fa bíi 1133 tó bá lè máa fa aláàgó kan òru ó rí pé gbígbà àdúrà ó dé nísìnyí èyí làwọn èèyàn wà múra sí ni wọ́n múra kankan àsàlátù oríṣiríṣi ọmọ bí àgbẹ̀ àtàjà bá ń gbó wọn múra kankan lórí èyí gbogbo èyí tá à ń sọ yìí jẹ́ mọ́ kò ní wàhálà nù ọ́ rárá máa ṣe nǹkan rẹ̀ ni allahumma inna a'udhu bika min jahdi al-bala wa darki ash-shaqa wa su'i al-qada wa shamatati al-a'da ó ti tó kò ní wàhálà àwọn kan ń sàṣàlátù ládùúgbò wa láì skul gbà kan aláhu ohoho mo ní kí ni ìtumọ̀ ẹ sì ráwọn obìnrin àbí àwọn tá a jọ wà láì skul ẹ àbí mo exaggerate wàlá mo wá dé tí mo ní kí náà ń sọ aláhu ohoho kí ni ìtumọ̀ èyí tí wọ́n ń wí yẹn kí ni ìtumọ̀ ẹ̀ yọ́wọ́ ayé àyìn lẹ́nu àwọn ọlọ́kadà ó wà páàkì jọ àwọn obìnrin wọ́n tún kọ́ ọmọ wọn lọ́wọ́ walakinnakum la tuhibbuna nasihin àwọn èèyàn ò nífẹ̀ẹ́ àwọn àfáà súnà tán sòótọ́ ọ̀rọ̀ fún wọn nígbà àfijọ́ pé ẹ máa dáwó nígbà bá ṣe yìí tán wọ́n tún dáwó iléyá ní bọ̀ wọ́n ra aṣọ àfáà gbogbo àwọn nǹkan yẹn ọtí àwọn èèyàn lọ́rùn ìwọ náà lọ jókòó kí ni túmọ̀ uhu kí ni túmọ̀ yẹn kí ni túmọ̀ ẹ̀ tó látara àdí eléyìí súnà ó liberate wa oore ńlá òní ọlọ́run ọba ṣe fún wa ibi tá a ti lọ òun náà ni pé ìgbàláyé ń bẹ fún wa ká ṣàdúà tàbá wà ní ìforíkanlẹ̀ yálà ìwọ̀n ọ̀ràn yẹn ni àbí ìrun nàfílà a lè sọ pẹ̀lú èdè Yorùbá wa nínú ṣùgbọ́n èyí tó dáa jù ó dáa àwọn àdúrà súnà kàmá ó kún ju èyí tá a fẹ́ máa fi Yorùbá wa gan tá a fẹ́ máa fi sọ lọ Ọlọ́run kí kọ́mọ́sá ràn wá lọ́wọ́ wàyùjáfi ọ̀bọ̀dẹ́yìí àǹjàmbẹ́yìí tá a bá forí kalẹ̀ ká má jẹ́ kí ọwọ́ wa báyìí ká má papọ̀ mẹ́gbẹ̀ẹ́ ká yà á wàbátìnìyí àǹfàkìdẹ́yìí ká má jẹ́ kí kùn kọ́ papọ̀ mọ́ tán tá a bá forí kalẹ̀ ẹlòmíràn wà á ṣe góńdó báyìí tá a bá forí kalẹ̀ rárá á yà á tí èyí ṣe yíyà tí ó kónira bá ẹlòmíràn tí èyí sì ń ṣe àṣejù àfáà kan ń bẹ wọ́n lè mọ́sáàsì ni nítorí sùjúùdù rẹ̀ bí ìgbà téèyàn dọ̀bálẹ̀ báyìí ni ó ṣe forí kalẹ̀ ń jẹ pé ànábì ní ká ná tọ̀tọ̀tọ̀ àṣejù ti fẹ́ wọ̀ ni ní sáfù òun nìkan ní ó yọjú gbogbo àwọn èèyàn tó kù lọ àwọn èèyàn pé wà á dọ̀bálẹ̀ irọ́ àṣejù nìyẹn kì í ṣe ká ná tọ̀tọ̀ bí ejò náà sọ pé àfẹ́ ejò àfẹ́ sí wa máa wò ẹ̀rẹ́ ló ń súnà mọ́sáàsì ṣé ń súnà lóhun ní àbí àbómbídíà ṣé bá nàbí ṣe ní kọ́ ọmọ ọ̀dọ̀bálẹ̀ ló láyé forí kalẹ̀ so jahalu náà ni àìmọ̀kan náà ni ẹ̀kọ́ lọ́nkọ́ sọ wa ń bẹ̀ wà fàkìdé yìí àǹsà àkọ́ yìí kọ́ má jẹ́ kí ojúgun kọ́ papọ̀ mọ́tàn wà yarfa òdìrọ̀ àìhí anil ard kó sì gbé ọwọ́ rẹ̀ báyìí kúrò nílẹ̀ àìdá ọwọ́ bolẹ̀ báyìí ajá ni máa dúró báyìí a ṣì ọwọ́ wa nílẹ̀ báyìí kì í ṣe pé a gbé sílẹ̀ báyìí àìgbé bíi àìgbé sílẹ̀ lẹ̀ tá a bá fẹ́ forí kalẹ̀ a sì lẹ̀ báyìí ni nítorí pé anabi sallallahu alaihi wasallam anabi ní i'tadilu fi sujud
Ànábì ní ẹ jẹ́ kí forí kanlẹ̀ yín ẹ jẹ́ ó ṣe dọ́gbandọ́gba wala yabsutu ahadukum dira'ayhi inbisatal kalb. Ẹ má jẹ́ kí ìlọsílẹ̀ yín títẹ́ ọwọ́ yín sílẹ̀ ẹ má tẹ́ kẹ́nikẹ́ni nínú yín o ẹ má tẹ́ ọwọ́ yín báyìí ẹ má tẹ́ sílẹ̀ ẹlẹ́ tẹ́ bá fẹ́ forí kanlẹ̀ inbisatal kalb bí ìgbà tájá bá tó wà ń bù bàbá yìí tó tẹ ẹ̀rì pàjá ní máa ṣe báyìí pé Ànábì ní ẹ má jẹ́ kí tìyẹ ọjọ́ bẹ́ẹ̀ ṣe eléyìí jẹ́ kó di mímọ̀ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí kan ń bẹ tánàbí fi wé ìṣesí ẹranko nínú ọ̀run àkùkọ Ànábì ní ẹ má máa forí kanlẹ̀ kànákẹ́rọ́tì díkà bíi wíwà tákùkọ bá ń sọ nǹkan jẹ pópópó ìforí kanlẹ̀ alákọ̀ọ́lá ó ti Ànábì ní ẹ má sí ó fi wé àkùkọ. Bákan náà ó ní ó tó fi wé kí ni ó fi wé ajá ẹ má sì gẹ́gẹ́ bí ìgbà tí tájá bá da ọwọ́ délẹ̀ báyìí ẹ má sì tún lọ sí rúkú tàlìbàáyìn gẹ́gẹ́ bí kí ni gẹ́gẹ́ bí yàrá fún mi. So àwọn ẹranko Ànábì máa fi wọ́n wé àwọn ìṣesí kan wà ní ìṣesí wọn sí Ànábì sallallahu alaihi wasallam mọ́nàkàmù ṣùgbọ́n ẹranko gangan fúnra wọn ṣé wọn ò dáa ni ìṣẹ́pá Ànábì sọ pé ẹranko ò dáa ṣùgbọ́n ṣe sí wọn Ànábì fẹ́ fi ṣe sí yẹn júwe nǹkan ni torí pé kì í ṣe pé ṣe sí yẹn ò dáa lọ́dọ̀ àwọn ẹranko bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn ajá kọ́ máa yọ àwọn lẹ́nu kì í ṣàlébù fàjá bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ fi nǹkan tó lè jẹ́ kọ́rọ̀ òye wa ká fi júwe nǹkan kó lè yẹ ẹni tó bí àwọn nǹkan yẹn nìyẹn torí pé alladhi ahsana kulla shay'in khalaqa gbogbo tọ́lọ̀ ń dá Ọlọ́run dáadáa náà so kájá ó dúró báyìí dáadáa ní bọ́lọ̀ ṣe dáhùn nìyẹn ṣùgbọ́n ìṣesí yẹn èèyàn ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ nínú òrun bóò ní ó ṣe wá yé yín o ṣe ẹ mọ bájá ṣe ń ṣe ìtàn ń pè ní at-tashbih tashbih ní hadha an-nihaya fil idahi wa madha wat-tawdih aw at-ta'bir a fi yé kí nǹkan ó clear kéèyàn ó lè fi mọ̀ kẹ́hẹ́n ṣe bó ṣe rí nu èèyàn fẹ́ júwe eku ẹ̀lírí èèyàn kí tá bá pẹ́ ẹ̀lírí ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ilé mọ́mọ́ o ti rẹ́ ẹ̀lírí rí so o ti gbọ́n tán ń pè lẹ́lí níbo so tá bá lẹ́lírí tán ó dá ẹ̀lírí èpo ẹ̀pà ó jọ pọ́ sí ẹ̀lírí ó ṣe tàṣọ́wúrù bẹ́ẹ̀ ẹ̀rí yẹn ó ṣe rí bó ti ẹ̀rí rí yóò súnmọ́ làákà yẹn pé máa kéré gan o epo ẹ̀pà nípò sí ẹ̀lírí epo yóò kéré gan o níta àfẹjọ ìtumọ̀ tashbih nìyẹn darbul amthal káfí nǹkan wé nǹkan afẹ́ jẹ́ kí ìtumọ̀ nǹkan yẹn ó súnmọ́ kẹ́ẹ̀bà lè gbọ́ yé ni Ọlọ́run bó ni ẹ má dàgẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru tíra tí ò mọ nǹkan tí ń bẹ nínú ẹ̀ yóò ṣe wàhálà yóò mọ làágùn yọ̀bọ̀ ṣùgbọ́n tó bá bí kẹ́tẹ́kẹ́tẹ́ léèrè tí àtò olù ẹ̀yìn yìí kí ní bẹ́ẹ̀bẹ́ láyàdẹ̀rẹ̀ so kì í ṣe pé ẹsẹ̀ ní kẹ́tẹ́kẹ́tẹ́ bó ṣe rú tí àwọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ tí ó fi jẹ́ kọ́rọ̀ wọn yé wa ẹ má dà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí aláǹtakùn tó mọ́lé aláǹtakùn ó ṣe bá bá ńlá wàhálà kó tó ṣe ilé rẹ̀ nígbà ọba dẹ̀ ṣe tán bọ́ bá fàtẹ́gùn sí gbogbo léyìn ti wó ẹ gbogbo wàhálà tó ṣe lórí ilé so bí iṣẹ́ kèfèrí ó sì rí jọ gbọdọ̀ kí a mọ̀ gbogbo wàhálà tí wọ́n ṣe ó gbégún wọ́n nà lọ́rẹ́ gbogbo ìyàbá ń lọ jẹ lórí pépé ẹlòmíì fẹ́ jọba ọ̀tọ̀ ni wọ́n ti mọ́lé ọ̀tọ̀ ni wọ́n ní ògbúdọ̀ jáde yọ wọlé fúnta yọ wọlé kìíní kan wọ́n lè láwọn egun kan nà lọ́rẹ́ wọ́n lè ní lórí pé òun fẹ́ jọba tó bá tún kú náà gbogbo wàhálà tó ṣe òun àbá ẹ̀mọ̀tòrọ̀ tí ó látara àdí eléyìí Ọlọ́run ní gbóò láti fẹ́ sọ tí ó yẹ yín ṣe é máa ilé aláǹtakùn ọ̀rọ̀ yóò yé wa pé òkè ilé aláǹtakùn ṣe mọ̀kí máa ṣe wàhálà lóòótọ́ ni bẹ́ẹ̀ ni tí ò ṣe tọ́ lọ́wọ́ ṣe wàhálà náà nù ṣùgbọ́n tó ṣe wàhálà lé lérí tó pè ní sẹ́wọ̀n atẹ́gùn ọkàn fẹ̀dà níjọba ìdàlẹ̀ kìámà so àwọn ìdí gárọ́dù darbul amthal nípa lè taqribul ma'ani ila al-adhan aw taswir المحسوس تصوير المعنوي
awil ma'qul fi suratin mahsusa ntí ó ṣe pọ́pọ́lọ́ la fẹ́ fi gbọ́ yé àwa mú wá amákòjúwe ń tà lè fojú rí wá kábà lè gbàgbọ́ yé ń tà ń fọpọ́ lọ́rọ̀ tó látara àti eléyìí ànábì náà amákòjúwe wá pé ẹ má lọ forí kanlẹ̀ ìjókòó nígbàtà forí kanlẹ̀ kẹ wá kó ọwọ́ yìí lélẹ̀ bóò ni ó ṣe yé yín ṣé ẹ má bájá sí máa dún òun ẹ̀rì pé yóò wà ní ìsìnkú òkè bájá sí máa ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ kí o so ànábì ṣàlàyé ọ̀rọ̀ ọ̀run fún wa débi pé ó tún dọ̀rọ̀ bá amfal ó mú àpèjúwe wa kó bá a lè ṣe kí ni o kó lè yé wa ìdí nìyí tó fi jẹ́ pé ẹnikẹ́ni ò lè láwùjáre kọ́ wa máa kírun bátàbátà bó ṣe wọ̀ ànábì ṣàlàyé bá ṣe kírun níbi ọ̀rọ̀ ó ṣàlàyé ẹ̀ nínú ṣe ó tún má pèjúwe wá tí bí kíkírun ó ṣe rọrùn fún wa abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó má ṣe ṣe eléyìí ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk so tí a bá ní ìbéèrè tó rí àsìkò now number 1 2 3 àrí àwọn mẹ́ta so àwọn obìnrin káàfi tí wà sọ́wọ́ number 1 lẹ́yìn gbogbo ọ̀run kọ́nà gbà fíṣẹ̀ bí lè náà number 2 bóyá mi ò gbọ́ àwọn àdúrà tó wà ní citadel dùá wọlé istifta náà number 3 alhamdulillahi rabbil alamin ẹni tí ó ń ṣe ìwòsàn fún yàn bóyá ó kì àgbo fún ni àbí nǹkan kan ṣe ẹni yẹn àjẹ̀nú rọ́ọ̀lù ó ṣe rúkìá fún tó lè gba nǹkan bẹ́ẹ̀ kódà mùjáràdù rúkìá gan èèyàn lè ṣe rúkìá kéèyàn gbowó béèyàn bá tún wá fi àṣà bùkún èèyàn lè gbowó tó ti wà báyìí tó bá sì wọ ẹni yẹn ó lè finú fídíò gbogbo fún ọ fíṣẹ̀ bí lè dá ṣùgbọ́n tó bá gbowó lérí ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó fún un ní nǹkan ni ó sì gbowó bí ìgbà téèyàn lọ rògùn lọ́sítù téèyàn sanwó fún ní dókítà béèyàn ṣe lè yẹn tó ti wà báyìí torí pé tẹ́jìrìbà ni àgbo yìí tí ń bá fún ọ iṣẹ́ tí máa ṣe lélẹ̀ bó sì ti lò àwọn èèyàn ti lò ó sì pẹ̀lú ògbó ọlọ́run ṣe kò ń gbẹ ó gbowó iṣẹ́ àti tó pèrèpíà tó fún ìṣẹ̀lẹ̀ àdúgbò tó ti wà báyìí ṣùgbọ́n tá à ń sọ ká gbọ́ yé òun náà ní ṣe sí àwọn àfáà kan tó sọ pé máa lọ pé mo wá báwọn kí n ṣàdúrà fún ọ ẹ ṣàdúrà fún mi ẹ̀rọ mi lè ṣàdúrà fún tó o bá ti fi owó lẹ̀ níbẹ̀ lọ́wọ́ fún ọ àbí ẹnìkan wá kí ọ wà ní àpùsì ládùá kan tí mo fẹ́ ṣe fún yín ṣe ẹ̀ ti dáwò ẹni ẹ bá ìwú tó wà lọ́wọ́ òun náà nílé ìgbà òun ò lè ṣàdúrà yẹn owó yẹn kéré ìyẹn máa ń ṣẹlẹ̀ owó ìkéré ó kéré ẹ̀bùn yìí ṣe pàdúrà gan ni gáyà àṣà gbowó lọ́wọ́ rẹ̀ nǹkan kan láàṣà lò tówó yìí ó fi jáde èèyàn bá lẹ́mìí pé èèyàn fẹ́ ṣàdúrà fọmọ ayé yẹn kódà èyí tó gbàjú ní àdúrà èyí tá a ṣe ńgbà tẹnu ẹgbẹ́ ò sí ńbẹ̀ so ẹgbẹ́ àti ò sí ńbẹ̀ yẹn kò ní ìdí pé torí pé ó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tó ti bẹ́tẹ́ tó ṣàdúrà fún tó finú fídọ̀ tó fún ọ ní nǹkan láti inú ẹ̀mí ẹ̀ kò sí máa ní ìbẹ̀ ọlọ́ọ̀lọ́ àwọn àdúrà tó wà ní citadel àwọn dùá ò lè stifta sọ̀rọ̀ àyàn ní gbólóhùn sọ̀rọ̀ àyàn ní fi sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n nínú àwọn súnà tó ṣe pé tá a bá ṣe òbítíbitì ládá ọ̀sọ̀nù mọ́yàn lọ́wọ́
ìrìpá nàbí ní sallu kama ra'aytumuni usalli tánà bí bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ó máa ń ṣe àwọn adhkar du'aul istiftah ó máa ń kà tó bá ṣe Allahu akbar yóò kà àwọn àdúrà yẹn a'udhu billahi minash shaitanir rajim alhamdulillahi rabbil alamin yóò dákẹ́ yóò pé Allahu akbar min alhamdulillahi rabbil alamin àwọn yẹn jẹ́ máa sọ pé mélé àmọ́ bí wọ́n ti rí méyẹ o lọ́la wà yóò kọ́lọ̀ lásàánú wa nílẹ̀ Yorùbá oríṣiríṣi iye Yorùbá náà lẹ́ẹ̀tì rí nígbà ẹ̀rọ bí ká ẹ̀rọ ìjà àmọ́ ẹ̀yà ń sọ̀gbú náà àṣàlámù àṣàlámù ọlọ́run jẹ́ àṣorí ilé ààrùn níbo ni Yorùbá tún wọbẹ̀ ẹnìkan bá sì sọ kankan ní ara bá ṣe ń sọnù tọ́lọ́run sì ń gbàdúrà so kọ́lọ̀ kí ó ṣàánú wa agbẹ̀sìn mọ́fẹ̀ẹ́ fàṣàálẹ̀ làwa Yorùbá ìfẹ́ fàṣàwà àìfẹ́ fàṣàwà àìfẹ́ filẹ̀ tí ìbá sí gbà tí súnà ń dé tí ń gbọ̀n díẹ̀ lóbi jẹ́ pé dáwà súnà lójó lè díẹ̀ nílẹ̀ Yorùbá ẹlòmíì wọ́n fẹ́ kọ́ lọ́mọ nínú fámílì tí ìbá yìí pé gbàdúrà tọ́lọ́ ní oṣù ẹ̀dẹ́ ṣe wọ́n fẹ́ kọ́ lọ́mọ lórí pọ́ fẹ́ ṣe súnà nínú fámílì ìrọ̀kọ́ lọ́wọ́ sàn then number ìbéèrè náà nípa máa gbowó fisabilillah ní gbogbo ẹ̀yìn ìrun ibi táwọn kọ́ padà sí ìpìlẹ̀ náà ṣé tó máa ti kírun tán mọ́sáàsì Ànábì sallallahu alaihi wasallam tó máa gba fisabilillah náà mímbọ́ gbígba fisabilillah nínú mọ́ṣáláṣí kò sí mọ́níwù kankan tó kọ̀ ká pé àwọn èèyàn kan dáwó fíṣẹ̀bí láti fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ nínú mọ́ṣáláṣí kò sí nǹkan tó kọ̀ fún ni láti nítọ̀ inshallah ẹnìkan ó bùkátà ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́wọ́ fún nínú Islam a rí àpèjúwe láyé Ànábì sallallahu alaihi wasallam irú àwọn kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ dáadáa so tí wàá báyìí kò sí láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ní gbogbo ẹ̀yìn irun kó jẹ́ pé lemọ́lemọ́ tí nǹkan yẹn bá fẹ́ máa bí ìdúró ìkónira báwọn èèyàn ọ̀dà kí kádà dúró lápòjúwe ẹlòmíì bí tí ń gba fíṣẹ̀ ìbílẹ̀ yọ́kàn máa gba wájú àwọn tó yẹn nẹ́fìlà tó máa gba wájú wọn kọjá àwọn mọ́sálásí kan wà tèmi mọ̀ ní north wọn ó gbé kíní yẹn síbẹ̀ ẹnu ọ̀nà ni yóò ti wà lẹ́nu ọ̀nà wọ́n tó bá ní tó fẹ́ sọ bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká páyọ̀ lọ ẹlòmíì tí wọ́n bá tí ìlú wórówóró yẹn níwájú ẹ̀ kò ní rántí pé 5 naira tó ti gbó tó fẹ́ filẹ̀ náà kò ní filẹ̀ yóò mọ̀ lọ so tó bá gbé kíní sẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà ó dé ọ̀sẹ̀ kan ẹlẹ́mọ̀rì 5 naira ń bẹ̀ ṣùgbọ́n olùwà tó bá tó ju tó bá ti di ìrìnsẹ̀ wọn ó ti fi bí sílẹ̀ kankan síbẹ̀ tí ó fi mọ̀ sí àbíkán kò kúta bẹ̀ ìrìnsẹ̀ bí lè la ó lè mọ̀ rò pé ṣé fíṣẹ̀ bí lè la ìtumọ̀ ẹ̀ nígbà ìfowó síbẹ̀ ni àbí létà nìyẹn padà wá sọ pé kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀fowó bẹ̀ fíṣẹ̀ bí lè la fíṣẹ̀ bí lè la fíṣẹ̀ bí lè la ìtọ̀ ẹ̀fowó bẹ̀ so eyín ìntọ́ bá bí ni ó dìtàmì ìdájọ́ tá sọ lérí ẹ̀ tó bá ń bí ìkónira báwọn èèyàn ó fẹ́ ta kan stop ẹ̀ ṣùgbọ́n ká gbowó láti fi ránṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ nínú mọ́ṣáláṣí kò sí nǹkan tó kọ̀ fún wa bẹ́ẹ̀ wallahu a'lam. inshallah ta'ala àdàdúró níbí wà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí ó sọ wájú ìjọ mẹ́jọ ẹni yìí lọ tí a tún máa tẹ̀síwájú níbi tí a bá àlàyé tí a bá wọ̀ tí a bá dé wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi